secondly owó tó tún já lórí wa owó ọgbẹ́ owó kìíní kan owó lórí block tààrà ti náírà yẹn lákàntì ẹgbẹ́ kílódé lákàntì ẹja ọ̀pọ̀ àkáǹtì ọ̀dàbí lọ nígbà tó bẹ̀ sí ń gbówó bẹ̀ sí ẹja mọ́ ọ̀dáhùn. ìyẹn ni pé ẹgbẹ́ oní blọọkù ẹ̀fọn báyìí ò ní àkáǹtì ẹgbẹ́. ó sọ́nà only 2 years ago níwájú ọlọ́run àti ìyọ̀wọ̀n lákàntì. nígbà tẹ̀ débẹ̀. ká sí àwọn ní ìbọ̀dá dáre mechanic òun ni ká sí àwọn nígbà tí mi kàn fẹ́ sanwó ẹgbẹ́ àkáǹtì mo sanwó sí ìsí nọ́mbà ẹgbẹ́ wà ẹni secretary ẹni sama ẹni treasurer. àmọ́ wọ́n lè máa lákàtì mọ́ ó bẹ̀rẹ̀ bí wọ́n ṣàfihàn yín ní rìpọ́tù owó tó ń wọlé owó tó ń jáde. níwájú ọlọ́run àtẹ̀yàn mi ò rìpọ́tù ọ̀gọ́rí wọ́n lè fẹnu sọ́mọ ìbò rìpọ́tù. àmọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí pé wọ́n bá yín mú lè tó yìí wípé ẹ̀yin ni ẹ̀kan ń hùwà pé kò sẹ́ni tó lè mú mi wọ́n ní ẹ stubborn gan ṣé lóòótọ́ ni. sọmọ pé tó bá ní mo stubborn àpárọ̀ ẹgbẹ́ wà fún kájọ ràn wá lọ́wọ́ kò wà fún ìní ọmọ ìnìkejì rárá tó bá lọ́mọ ẹgbẹ́ tó fẹ́ ṣubú káràn lọ́wọ́ kájọ ní àjọṣepọ̀ tó dára kó sì ká bá tijú bọ iṣẹ́ ara wa. àmọ́ ìfẹ́ dẹgbẹ́ rú kí ló dé tẹ́ ìfẹ́ dẹgbẹ́ wọn. ó inú mi dùn fún àlàyé tó gbé mi yẹn mi ò dẹgbẹ́ rú o èmi rí wọn bí ẹni tí nǹkan ò yé. lọ́nà wo. ẹyẹ tó bá wọn dáadáa I'm sorry to say this ọ̀pọ̀lọpọ̀ wọn dírẹ́fà ló pọ̀ jù ní wọn mẹkáníìkì ló pọ̀ jù ní wọn level mẹkáníìkì and dírẹ́fà yẹn ló bá wọnú ẹgbẹ́ yìí bọ́dọ́jú yẹn sì mẹkáníìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú ilé tó lọ alága wọn yìí sàmà wọn yìí ó kọ́ ọ̀sẹ̀ wẹ́dà kò parí ẹ̀ ó lọ sọ̀kadà ìgbà tí wọn wà ní pólì lẹ́sà òkè ọ̀kadà ló ṣe from there ó ṣe dírẹ́fà lọ́dọ̀ yọgí dírẹ́fà yìí ló ń bá lọ ìlànà dírẹ́fà ló fi bá wọnú ẹgbẹ́ yìí kò sẹ́ni tó lè jáde díẹ̀ tó ní exposure àbó ní experience àbí tó wá wà educated tó lè bá wọn ṣẹgbẹ́ pọ̀ bí kò ní lè tọ̀nọ̀rẹ́tì wọn ìtòfin lè tọ̀nọ̀rẹ́tì wọn pọ̀ lẹ́bẹ̀ẹ́ làwọn ń lò bá wọnú ẹgbẹ́ oníblọ̀kù ikú délé work nínú wọn irú láre ìtàn sọ ìbọ̀dá bá ń jọ bàbá mi ló dílà dáàdì mi jẹ fún sọ mẹ́ta tó gba mọ́tò lọ dáàdì nígbà yẹn bàbá ọ̀bọ̀yọ̀ ládò tó lò sí àmà yìí bàbá mi ló ta mọ́tò fún dáàdì ẹ̀ ní sọ mẹ́tàlì báyà pòsís bọ̀dá kan wà bẹ dáàdì mẹkáníkì ló ń gbélé ìléwà nígbà yẹn sí brother to me òun náà bàbá mi ni gbogbo ló súnmọ́ ọ̀dà mẹkáníkì ló náà to block industry many people like that ló ń fẹ́ kà nínú wọn báyẹn so pé system ló ń gbé wọn kíní ó yàtọ̀ síra wọn kò lè bá ìlànà wa mu so that's stand lóòótọ́ bí mo ṣe rí bò tó lè bí wọn nínú mo ṣe ń sọ yìí. àwọn tó fẹ̀sùn kàn yín nínú ọ̀rọ̀ wọn wípé kò síbi tẹ́ ẹ dé tí ń ṣe wípé ẹ máa ń fi ìwà ìpáàlì ń dàbẹ̀rú in fact lórí ọ̀rọ̀ ipman tẹ́fẹ́nu kan lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n lé yín kó nu ẹgbẹ́ ipman. ṣé àwọn gan ríra àwọn débi tán rí ipman sọmọ ọmọ kan tó ń jẹ́ ipman ni. wọ́n débi bẹ́ẹ̀ nílé epo mọ́ ìjà náà ló ṣẹlẹ̀ náà láàrin àwọn ẹgbẹ́ ipman tó fi di pé ẹ lè ṣe epo tẹ́ẹ̀lì mọ́ tẹ́ẹ̀ fi wá ìdánilẹ́sẹ̀ blọọkù rẹ̀ àmọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lè ti ní àwọ̀ bẹ káàkiri pẹ̀lú ibẹ̀ fún ìjà ilẹ̀ bí gbogbo ẹ̀ wọ́n níbẹ̀ ṣe ń jà káàkiri. àpárọ̀ ìjà ilẹ̀ wà lóòótọ́ mo wà ní kóòtù gan èmi àti bàbá mi alákè là ń jà lọ́rọ̀ ilẹ̀ alákè bàbá mi ni àbúrò bàbá mi ni a lè jà lọ́rọ̀ ilẹ̀ lóòótọ́ every meeting ló máa ń pín owó gbọ́ àkọ́kọ́ minute every month ló máa ń pín owó fáìlì lọ́dọ̀ ẹ̀ pé kò sówó mi tán pé owó tó ń jókòó owó tó ń pín yẹn lọ́jọ́ kò tí tọ́jọ́ ń pín tí ó bá dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá lọ gbówó lẹ́nu kí ló wọ́n lè ṣe fún ìpinnu mi ni pé ìpinnu ti dá dúró tó bá ní tó wù láti wá jọ mi kó máa bọ̀ kájọ máa jọ ta búlọ̀kù ìdíwọ́ lẹ́gbẹ̀dẹ́ máa ló fẹ́ dá búlọ̀kù lẹ́lẹ́fọ̀ lẹ́ni ó ní àṣẹ nígbà tí mo jọ wọn ní 2023 wọ́n gba 130,000 lọ́wọ́ mi 130,000 nígbà lọ́wọ́ mi nígbà wọ́n gba 130,000 lọ́wọ́ mi wọ́n gba yan gba ẹran nígbà ẹgbẹ́ cement 5,000 láyé gbà yẹn 130,000 naira ó ra bíi 26 bag of cement at the rate of 5,000 naira tó bá ní 26 bag of cement ilẹ̀ tó bá rówó jáyẹ̀pẹ̀ tó ti ní ẹ́jìn ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀kan náà bá lọ́ọ̀mí wọ́n ti gba lọ́ọ̀mí tán ó wà kan tó fọ́lẹ̀ sí mi jù. A round of applause. Thank you. Olú ọmọ làgbà ètò ni o ètò tó gbajúmọ̀ ètò ni o nílẹ̀ ìdámẹ́ríkà ètò ni o fúnilé ọba àlejò ètò ni o Olú ọmọ ẹ̀ta àti rẹ̀ ètò ni o.
yes olóòmọ pírẹsẹ̀ntà tá a bá ta a máa ń tọ́ ni eléyìí tá a bá ta tá a bá tọ̀ ó máa ń di ẹran onídìí etí tó bá gbà lọ ó yẹ kó gbà bọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ̀ ń kọ́ mi tẹ̀tí mẹ́sẹ̀gì náà tẹ̀ ń jẹ́ pé wípé kí n má kọ́lé apá kan dá apá kan sí àgbọ́jọ ẹnu ẹnìkan dá àgbà òṣìkà ni lórí èdè àìyedè awuyewuye àti àǹgbójú agan sí kan lára àwọn ọmọ ẹgbẹ́ wọn tí ń ṣe ọmọọba Báyọ̀ Alájọ. ẹ̀ ń fìtìná ti ọmọọba Báyọ̀ Alájọ wọ́n ní pé ẹ̀ ń fìtìná ti etí tó ti gbà lọ tiwọn kó gbà bọ̀ ti ọmọọba Báyọ̀ Alájọ bóyá àwọn ọ̀rọ̀ tí àwọn executive ẹgbẹ́ agébúlọ́ọ̀kù nílùú Ẹ̀fọ̀nláì tí wọ́n sọ nípa wọn bóyá bẹ́ẹ̀ ló ṣe rí ẹ kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ yín fáǹsì yín tí wọ́n ti ń agitate fún yín lórí mo kí gbogbo ọmọ ìlú Ẹ̀fọ̀nláì nílé lóko mo dúpẹ́ fún pé tẹ́ ẹ pè mí àwọn kan pè mí from outside Nigeria àwọn kan pè mí Nigeria àwọn kan pè mí náà lóye mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín iṣẹ́ yóò ní díṣẹ́ iṣẹ́ yóò ní dàrú àríbẹ̀ lásẹ̀ lè mọ̀. ọmọọba Báyọ̀ Alájọ àkọ́kọ́ náà kí ni wọ́n pè ní ẹgbẹ́ association. ẹgbẹ́ wà fún kájọ ràn wá lọ́wọ́ kò wà fún ìní ọmọ ẹnì kejì rárá. mo sọ understand ẹgbẹ́ sí ni pé tó bá lọ́mọ ẹgbẹ́ tó fẹ́ ṣubú ká ràn lọ́wọ́ kájọ ní àjọṣepọ̀ tó dára kó sì ká bá tijú bọ iṣẹ́ ara wa. pàtàkì tí a fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ ni pé fún ìfẹ́ àti ìṣọ̀kan. ìdí tá a tún fi dá ẹgbẹ́ sílẹ̀ ni pé a rí mọ̀ pé ẹyọ ìgbálẹ̀ kan kò lè gbálẹ̀ kó mọ́. ǹjẹ́ ti ṣe àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ àwọn oníṣẹ́. mo ṣe ẹgbẹ́ elépo. ẹ ṣe ẹgbẹ́ elépo náà. àkókò mo ṣe ẹgbẹ́ elépo mo ṣe dáadáa ni elépo ni mí iṣẹ́ tí mo bá lọ bàbá mi ni tó bí mi sínú ẹ̀ ni iṣẹ́ elépo gangan ni iṣẹ́ mi mo ti ṣe epo ń sìn náà it's more than 20 years àwọn àti máa go to 30 years ní Ìbàdàn lọ́dà ìpínmà lọ́dà AKC àmà wọn mo ṣe coordinator lọ́dà ẹ̀ 2010 2011 kò dẹ̀ síjà láàrin pẹ̀lú wọn rí dá èmi. ká lọ sí kókó ọ̀rọ̀ gan tó gbé wa wá sórí ètò èyí tó ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ tí wọ́n gé búlọ́ọ̀kù ní ìlú Ẹ̀fọ̀n tí wọ́n sọ wípé ẹ wọlé láìpẹ́ àmọ́ ẹ fẹ́ dẹgbẹ́rú kí ló dé tẹ́ fi fẹ́ dẹgbẹ́ wọn. inú mi dùn fún àlàyé tó gbé mi yẹn mo bẹ̀rẹ̀ iṣẹ́ búlọ́ọ̀kù ní 2023 mo ra ẹ́jì mi àti install everything ká bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wá sálàjọ mi báyìí wọn wá wà dẹ́n tó ní búlọ́ọ̀kù industry ọmọ tó wá bá òwò adarúkọ mi fún wọn pé mi lò níṣẹ́ oníléeṣẹ́ yẹn later on wọ́n sàwọn ṣẹ́sí mi ò dá wọn lóhùn oníṣẹ́ àwọn ló wá mo dá wọn lóhùn mo rí wọn. kí ló fẹ́ ṣàmà wọn yìí. nílẹ̀ Orlando mo lọ bá lọ́jọ́ náà my mother was there that day tí mo pàdé ẹ̀ ní oníyọ̀mí báyìí àpẹẹrẹ lórí fóònù adẹ̀pàdé ara wa pátápátá ó dẹ̀ ṣàlàyé pé ó máa gbowó wọ ẹgbẹ́ bàbá mi ní mi ò sẹgbẹ́ o ó ní kí n jọ ó ní kí n jọ. wọ́n bẹ̀ yín. bẹ́ẹ̀ ni ó ní kí n jọ kí n má jẹ́ kí ìlú ìdàrú. àmọ́ wọ́n sọ pé wọ́n bẹ̀ yín o wípé kẹ́ tó dálẹ̀ ẹni wá bá wọn. ẹni tó bá wà láyé ẹni tó wá bá tó rán sí mi wà láyé kòkó. Mr. Ojo mẹkáníìkì wọn tí wọ́n jẹ́ ìkan lára àwọn àgbà ẹgbẹ́ wọn sọ wípé ẹ̀yin lẹ wá bá wọn wọ́n sọ bí tẹ́ ti wá bá wọn lọ́jọ́ náà pé ẹ sọ pé ẹ fẹ́ jọyìn ẹgbẹ́. pátá kàwé òfin wá sí tó kọ lẹ́tà wá tó dẹ̀ ló tẹ̀ lọ́rùn tá a dẹ̀ jọjọ fọwọ́ sí gbogbo bá a ṣe ń ṣe àtijọ́ ń jẹ àjọ ń mu tí ò sí awuyewuye kan. ìgbà wo ni wọ́n kọ lẹ́tà wá nígbà náà tí wọ́n ti dà pọ̀. àfi tí tàbá lọ wọnú rẹ́kọ̀dù o because a ti máa lọ sí bí ọdún méjì sẹ́yìn yes because by the time tó wá èmi ló wá bá ní ọ́fíìsì mi ní ó dòdò pé bàbá máa ti bóun fẹ́ join ẹgbẹ́ oní block. bọ̀dọ̀ ọjọ́ tó ń sọ yẹn kò tó kó mọ́ bá àwọn fẹ́ jọ ẹgbẹ́ alága wọn ló wá síbi iṣẹ́ lórí ìbàdàn tó wá bèrè kọta lórí block industry ọmọ tó wá bá wà láyé kòkó lóòótọ́ ló ránṣẹ́ sí mi mo rẹ̀ pé ní bàbá mo ní mi ò sẹ́gbẹ́ ó dẹ̀ ń dán ní kí n ṣe ẹgbẹ́ àpé kí n jọ má jẹ́ fún pèsè méjì pé kò sẹ́ni tó dá dúró mo ní èyàn lè dá dúró tó bá ní CAC certificate lọ́wọ́ kò sẹ́ni tó ní téèyàn lè dá dúró. àmọ́ gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n jọ ń ṣẹgbẹ́ náà náà sọ pé wọ́n ní CAC certificate tán register company. ó wù wọ́n ká má dá dúró ni kò sí no òfin náà constitution Nàìjíríà pé kéèyàn jọ ẹgbẹ́ by fire by force. number two bọ́dájú tó ń sọ yẹn lẹ́gbàá tá a jà yìí ó ti pè mí tó ti bẹ̀ mí kí n padà sínú ẹgbẹ́. àwọn ń wòye pé àgbàwọ̀ ìbáwọ̀ jẹ́ pé kí wọ́n. àwọn gbóhùn sí dáadáa èyí tó ń fi dáadáa àgbàgbé òun ṣe bó ṣe ń ṣe yẹn. orí ọmọ mi ló jẹ́ bí o ṣe ọmọ mi gan tó bá ṣẹlẹ̀ mí mo lè ṣe nǹkan tí mo ní mo fẹ́ ṣe fún yẹn fún torí mo jẹ́ aṣáájú wọn bó ṣe sọ 50,000 ẹ fáìlì ẹ̀ kó dẹ̀ dọ̀bálẹ̀ pé ẹgbẹ́ ẹ má bínú. 50,000 naira fine. ẹgbà tọ́dọ̀ dẹ̀ ṣẹlẹ̀ mo sọ fún mo ní màá fún ní 25,000 tí Fọláre ló wàá fún 25,000 sí pé a sanwó yẹn. ìyẹn ní pé ẹ̀yin àgbà méjì gan fẹ́ bá sọ fáìlì yẹn. ó ní ká béèrè lọ́wọ́ òun gan sẹ́ẹ̀ kí ni irú mi a máa parọ́ fún. kí wàá ní ìdáhùn wọn. ó lóò lè ṣe ó lóò lè bẹ̀bẹ̀ lóò dẹ̀ lè sanwó. ìpàdé sọ̀rọ̀ kan sí náà ló fẹ́ fún mi 25,000 gbogbo fáìlì kó fẹ́ bá mi sọ fún àtàlárè. a ṣì ń bọ̀ lórí ẹ̀. bọ̀dá parọ́ nìyẹn ni kò fún mi ló bá mi sọ́rí. àmọ́ nínú àlàyé wọn
wọ́n ní ẹ̀wọ̀ ẹgbẹ́ ẹ̀fẹ́ dẹgbẹ́rú nípasẹ̀ yíyí òfin ẹgbẹ́ padà tó jẹ́ wípé ẹjọ́ mọ̀ sí ni tẹ́lẹ̀ ẹjọ́ ń fọ́lò. mi ò dẹgbẹ́rú o èmi rí wọn bí ẹni tí nǹkan ò yé. lọ́nà wo. ìdí tó fi yé wọn ni pé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn system tó ń bá ṣiṣẹ́ ó yàtọ̀ sí tèmi bá ṣe lè ọ̀nà iṣẹ́ tí wọ́n ó yàtọ̀ sí tèmi èyí tó fi yàtọ̀ ni pé nígbà tí mo gbé wọn wò tájọ jọ ẹgbẹ́ lóòótọ́ tọ́mọ ojú ẹ̀wọ̀n tájọ ń ṣẹgbẹ́ lọ ìgbà tí mo wá gbé wọn wò mo rí pé ọ̀nà wa ò bára mu ìdí ò bára mu ni pé wọ́n pè mí pé kájọ dá sí papọ̀ bálẹ̀ sì máa dá sí papọ̀ à ń ṣe ọlọ́kadà ta ní bus stop ta tó tọ́nù à ń ṣe dẹ́fà ta ní gáràjì papọ̀ tí gáràjì pàápọ̀ ta tó tọ́nù pé èmi ló kàn ìwọ ló kàn mo ní iléeṣẹ́ tèmi lọ́tọ̀ ẹni tí yín lọ́tọ̀ kí láti wá máa ní pé a fẹ́ tó tọ́nù ọjà pé a gbọ́dọ̀ tajẹ ọjà ta fẹ́ ta yìí o pé ọjà gọ́ọ̀mẹ̀ntì gbé kan gbé wá fún mi kí n máa gbé bọ̀ nílé ẹgbẹ́ kájọ máa rotate lára kó máa pín fún mi níṣẹ́ tí mo gbà àbí iṣẹ́ tó gbé wá fún mi mi ò lè lágbára mi ò gbé lọ́jọ́ náà tó ń ṣe kìíní yẹn Sunday ṣùgbọ́n ya lọ́jọ́ náà Sunday block pé wà láyé nǹkan kan ò ní ṣe lágbára Ọlọ́run ó ya lọ́jọ́ náà pé wọ́n gbà ṣùgbọ́n nínú àwọn 13 lọ́jọ́ náà àbí 14 wọ́n ní majority carry the vote pé àwọn ló pọ̀ jù wọ́n lè dàárọ̀ wọ́n gba sí lóòótọ́ ọ̀fun mi nínú ẹ̀. ẹni sọ̀rọ̀ wọ́n ní pé òfin yẹn wípé ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó dé ṣùgbọ́n ìgbà tí àkókò ìgbà tẹ́ dé ni wọ́n ṣẹ̀fẹ̀ wá implement òfin yẹn tí wọ́n fẹ́ máa lò ó wípé ẹ̀ẹ́dẹ̀jọ́jọ́ fọwọ́ sí ni wípé ẹ wà nípàdé yẹn wípé mínítì ìpàdé yẹn wà tí wọ́n fi hàn wá wípé ẹ wà nípàdé yẹn ẹ fọwọ́ sí pé ẹjọ́jọ́ agree. ǹjẹ́ ọmọọba Báyọ̀ Alájọ ṣé wọ́n wà lára àwọn tí ẹjọ́jọ́ fẹ́ lù kọ́ nígbà tí ẹ ṣe òfin? pẹ̀lú agbára Ọlọ́run gbogbo apátájọ èyí lóòótọ́ kò tí ì pẹ́ tó dáàrin wa. nígbà tẹ́ ẹ ṣe òfin. a ti ń lò òfin yẹn tẹ́lẹ̀ tó yẹ pé tàbí sọ̀rọ̀ ló tó lè faramọ́ pé gbogbo nǹkan tá a bá ti ṣe pátápátá ló ń faramọ́ tó a lè ti jọ ń ṣe tó yẹ pé òun gan ó ti jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú òfin yẹn ìgbésẹ̀ yẹn. bẹ́ẹ̀ni tó yẹ pé tá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ mi tán ti rí iṣẹ́ ìjọba iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì tán ti rí gbà tó yẹ pé náà sì ti jẹ́ ń bẹ̀rẹ̀ tá a ti pè fún ṣùgbọ́n ìgbà tó di pé ó dorí tiẹ̀ tóun náà rí tiẹ̀ ló di pé òun nìkan ló máa dájẹ́ tó. my dear brother ẹ tó fẹ́ parọ́ lálùjẹ orí wa lọ́rùn kí n tó jọ ẹ̀wọ̀n kò sí òfin bẹ́lẹ̀ bí ẹ̀sùn kan tó fà fi fún ẹ mo bẹ̀rẹ̀ sẹ́ńbì báyìí kò jọ sùpà wọ́n wá ṣiṣẹ́ ní sukùl alájọ mi báyìí primary school tó wà alájọ mi báyìí ní 2023 around October November èmi ló parí gbogbo sẹ́yìn bó ṣe rí pé ẹni tó dé ìgbàlódé tó sáré gbàlódé sẹ́yìn bí ẹ̀yìn ló bí wọn ní òótọ́ ṣe ìrúbẹ́yà kájọ máa ṣiṣẹ́ à. àmọ́ wọ́n ti ń gba ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ti ń gba iṣẹ́ ìjọba náà kó tó di pẹ́ dé o. àwọn kan ti ń gbà ó mọ̀ pé ọ̀rọ̀ ilé ayé tàwa ó béèrè àwọn kẹsàn-án lọ́ọ̀mì lẹ́ẹ̀kan oníṣòwò ni mí oníṣòwò ni bàbá tó bí mi lọ́mọ kọ́lẹ́sìn jura wọn lọ èèyàn mímọ̀ jura wọn lọ anímọ̀ jura wọn lọ lẹ́fọ̀ọ́ yìí. ẹ̀yin náà fi rò wípé kò yẹ kí ẹ̀yin kan máa jẹ kílẹ̀ máa fẹ̀ táwọn kan máa jẹ. o ṣe jàre my brother ibi tó máa ń rìn mọ ló máa rí mọ ibi tó ẹ̀ bá ń mọ ìwọ̀n tó ikú máa mọ láfi yújú mọ kọ́lẹ́sìn tá à ń ní Ọlọ́run fún yàn kò sí mọ̀ sí anybody but it's not possible kí n máa ó sùn fúnṣẹ́ kí ẹ̀ka wá jókòó sí kọ́nà kan bóyá ó ń sùn ni àbó ń gọra ìsíbì kan kó wá expect kí mi wá máa gbé sẹ́tì máa gbà fún un it's not possible now nǹkan táwọn sì yẹ kò síbi tán ti ṣe lẹ́kìtì wọn ò ṣe lára ọmọkọ yìí wọn ò ṣe níjẹ̀bìjà tó súnmọ́ àtọ́jọ́ sùn yìí. torí wípé ẹ̀fọ́ wà ní ojú kan a wò wípé ìkan náà ni wá kò sí ìlú kankan nínú gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ìlú gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ náà lẹ jẹ́ ọmọ bíbí ẹ̀fọ́ torí pé ẹ̀fọ́ jẹ́ wọ́n táwọn local government tó yẹ pé ìlú mi ò láyìn tó bá pé ìlú mi láyìn ó pọ́sí kí lófin má lè ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ náà táwọn wò náà ta náà ni wọ́n máa ń mú òfin tuntun wọlé tí ó ṣe àwọn ọmọ ẹgbẹ́ wọn láǹfààní àmọ́ lérò tí tó bá jẹ́ wípé ẹ ní connection ẹ rí wípé òfin yóò wúlò fún yín tó bá pẹ́ nírú connection tẹ ní ìjẹ́ rí pé ẹ máa jàǹfààní òfin tí àwọn tó kù náà bá gbàṣẹ́ ìjọba tán pín fún yín gẹ́gẹ́ bó ṣe wúlò fáwọn kan tí wọ́n láǹfààní láti gba iṣẹ́ ìjọba. o sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan o ní ojú kan la wà lẹ́fọ̀n mi àdé sí lójú kan ẹjọ́ tó wà lójú kan kò lọ wájú nìyẹn tó bá fẹ́ kí ìlú lọ wájú òun ṣe pé a fẹ́ pín sílẹ̀ ara wa ni la máa fi wà níwájú la máa fi lọ wájú kó la máa fi dúró sójú kan nígbà tí
iṣẹ́ bá dé gbàtíṣẹ́ náà dé tán papọ̀ tá a kọ́ ọjọ́ sí tí iṣẹ́ màmá ti ń gbé sẹ́wọ̀n tó wá ti ń pín sẹ́wọ̀n rẹ̀ block fúnra ẹ̀ àwọn fúlọ̀ mẹ́fà fẹ́rẹ̀ lọ́ fún wa ẹnjìnà tó wá iṣẹ́ ní stadium ní gbéra sùtàn gbà yẹn very close to me tó wá bá mi bàtà jọ máa jòkó tàjọ máa ń sọ̀rọ̀ every time nítorí píṣẹ́ ẹ̀ṣẹ̀ ń jáde ló ń gbé fún ló fi wọ̀ mí I swear to mighty God so kí ni ẹ̀ ló ká mi lára pé irú sí ti wò lélẹ̀ kéjá ló bọ́lọ́ọ̀kù jà fórí ẹ̀ náà. ẹ rí wípé torí pé ó jẹ́ adarí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ owó náà ni ó ná tó yẹ pé kò ní kan ọmọ ẹgbẹ́ kò ní ṣe ẹ mọ̀ níbi tá a bá ti pè náà ní tá a bá ti tó ipò àwọn ipò nǹkan adarí náà máa ń gbé pẹ̀lú àwọn tó kù lọ. gbogbo tán dá owó ká fi sun sẹ́nu ká wá tì ní ká fẹ́ràn sẹ́nu ká wá tì ọgbọ́n èèyàn jẹ ni. àmọ́ wọ́n sọ wípé lẹ́yìn ìgbà tí ẹ ti jọjọ fọwọ́ sófin pé ẹ ti ń lò ẹ ti jọjọ ń lò wípé wọ́n ti gba iṣẹ́ ìjọba ẹlòmíì ti gba iṣẹ́ ìjọba lẹ́ẹ̀mẹ́fà wọ́n sì pín fún 500 lọ́nà mẹ́fà. ọmọ ká ń sọ iṣẹ́ keje gan tó máa fún ló ti lọ ṣe mistake èmi bí ẹnìkan mighty blocks nígbà tí gbogbo wájú ọ̀nà ọ̀dọ̀ mi tó ẹ̀mọ̀gbà tí mi yóò da tí gbogbo iṣẹ́ tó bá ti wá báyọ̀ o torí àbáyọ̀ mú mi bí ọmọ èmi náà mú bí ọmọ ọ̀yá báyọ̀ ọ̀yá wá lọ supply iṣẹ́ yìí ẹgbẹ́ kan máa yọ commission tiẹ̀ nǹkan tó bá tún jẹ́ tèmi náà á yọ fún mi. tọ́hún iṣẹ́ keje tá máa pé fún ní 500 tó bá jẹ́ pé ọ́fíìsì làwọn báyìí gbogbo receipt bá a ṣe pé owó fún bá a ṣe ṣe lóríṣiríṣi gbogbo ẹ̀ la máa fẹ́ yàtọ̀ sí tèmi gan tó ń ṣe. ìgbà keje ó dẹ̀ pè mí lọ́jọ́ yẹn ó ti lọ ṣiṣẹ́ tẹ́ pé mighty ó ní blọọkì oníṣẹ́ tí ẹ̀dẹ̀ tẹ̀yìn bá lọ dá iṣẹ́ ṣe ń kọ́ mo ní ṣe bá a jọ ṣàdéhùn ní má ṣe olókè olóò ti ṣe o. ìṣèjọba kan ló pa wá pọ̀ òun náà ní sẹ́ stadium àti jẹ́nà ìṣẹ́fẹ̀ òṣòlẹ̀ bó bá táyé iṣẹ́ lọ́wọ́ lọ́ndà line táyé iṣẹ́ lọ́wọ́ bọ̀dá òjò tó lọ àgbà ẹgbẹ́ kò ní block dọ̀sìn nígbà yẹn kò wẹ̀ block dọ̀sìn ẹ̀ 60 ìgbà náà pé 500 block for everybody free block dọ̀sìn bọ̀dá òjò tó lọ àgbà ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ló ń bá ta block ẹ̀ àwọn iṣẹ́ àmà kọ yẹn lọ́n bá ta 500 tiẹ̀ tó bá ti bá ta wọ́n máa fi ní 10,000 naira lórí 500 blocks wọ́n máa ta jàbí 370,000 láyé gbà yẹn jàbí 350,000 wọ́n máa fún ní 10,000 naira tó bá ti wá fún 10,000 naira tán bọ̀dá ìwà rẹ̀ yẹn kéré wọ́n sì ti wọn wọ́n lè fi máa pàṣẹ fún ara pé kó fún ní sọ́kọ́ máa wọ̀rẹ́ bọ̀dá ìwà gbèsè ẹ̀fẹ́ mi mo tún bá já blọọkù yẹn mo wá ń fún mọ̀dá ní 20,000 nígbà tó ń rí pọ́n yẹn oúnjẹ bó sọ wá parapọ̀ pẹ̀lú wọn ló ń yà mí lẹ́nu nígbà tó ń rí pọ́n yẹn oúnjẹ ó sáwá sọ́dọ̀ mi mo dẹ̀ gbà mo fún 20,000 kòkó wà láyé ṣèbó mẹ́sàn ọ̀rọ̀ yìí kò sọ pé òun gbowó lọ́ọ̀ mi náà mo fún ní 20,000 lórí 500 block àwọn dẹ̀ fún 10,000 èwo ló pe jù kí ló tó ń fi kó lábẹ́ wọn gbà tó wọ́n sọ wá bá mi ìyẹn bọ̀dá ọjọ́ tó lọ àgbà ẹgbẹ́ so understand ìyẹn lọ bẹ́ẹ̀ ni tí ń ṣẹlẹ̀ báyẹn tó bá wọn dáadáa I'm sorry to say this ọ̀pọ̀lọpọ̀ wọn driver ló pọ̀ jù ní wọn mechanic ló pọ̀ jù ní wọn level mechanic and driver yẹn ló bá wọnú ẹgbẹ́ yìí bọ́dọ́jú yẹn sì mechanic tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú ilé tó lọ alága wọn yìí sàmà wọn yìí ó kọ́ ọ̀sẹ̀ wẹ́dà kò parí ẹ̀ ó lọ sọ̀kadà ìgbà tí wọ́n wà ní pólì lẹ́sà òkè ọ̀kadà ló ṣe from there ó ṣe driver lọ́dọ̀ yọgi driver yìí ló ń bá lọ ìlànà driver lọ fi bá wọnú ẹgbẹ́ yìí kò sẹ́ni tó lè jáde díẹ̀ tó ní exposure àbó ní experience àbí tó wá wá educated tó lè bá wọn ṣẹgbẹ́ pọ̀ bí kò ní lè tọ́nọ̀rẹ́tì wọn ìjọba lè tọ́nọ̀rẹ́tì wọn pọ̀ nígbà tó má kàn déédéé tó sọ fún ẹ pé báyìí lọ́fẹ́ tó dẹ̀ gbélẹ̀ lójijì tó ìgbé ẹjọ́ sọ̀rọ̀ láàrin ara yín kò jẹ́ òṣùkò sásọ yé kankan tó ní báyìí lọ́fẹ́ ṣẹgbà àwọn dẹ́wà láti wà táwọn kéré dára jẹ̀ lọ́bí wa sí ń dàgbà látijọ́ tó bá gbèrò bóyá dẹ́wà gbèrò kan ní bótó ẹgbẹ́ lọ́lé ẹgbẹ́ ẹjù táyẹ̀ síbẹ̀ lọ́jọ́ ẹ̀kọ́ dẹ́wà yóò ṣiṣẹ́ mọ́ nìyẹn bóyá àwọn ìlú gba mọ́tò ẹ̀ mọ̀ ní dẹ́wà gba ẹni gba mọ́tò tí sábà ní kó pààkì sí iléeṣẹ́ ẹgbẹ́ tó fẹ́ san ìsọmẹ́ǹtì lórí mọ́tò yẹn ẹ̀ mọ̀ àjò táyẹ̀ síbẹ̀ òun yóò ṣe mọ́tò bá máa fáìnà lórí fáìnà kátó ọtí méjì lẹ́fẹ̀ẹ́ làwọn ń lò bá wọnú ẹgbẹ́ oníblọ̀kù ìkòdélé wọ́ọ̀k nínú wọn irú láre tán sọ ìbọ̀dá bá ń jọ bàbá mi ló dílà dáàdì mi jẹ fún sọ mẹ́ta ló gba mọ́tò lọ dáàdì nígbà yẹn bàbá ọ̀bọ̀yọ̀ ládò tó lò sí àmà yìí bàbá mi ló ta mọ́tò fún dáàdì mi sọ mẹ́tàlì báyà pọ̀ sí bọ̀dá kan wà bẹ dáàdì mẹkáníkì ló ń gbélé ìléwà nígbà yẹn sí brother to me òun náà bàbá mi ni gbogbo wọn ló súnmọ́ ọ̀dà mẹkáníkì lóun náà to block industry many people like that nínú mélòó fẹ́ kà nínú wọn báyẹn so pé system ló ń gbé wọn kí ni ó yàtọ̀ síra wọn kò lè bá ìlànà wa mu so that's stand lóòótọ́ bí mo ṣe rí bò tó lè bí wọn nínú mo ṣe ń sọ yìí o. ẹ rí wípé òfin yìí wọ́n ní pé ó benefit àwọn irú àwọn tó jẹ́ pé wọ́n jọ dẹ́gbẹ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé company wọn ò function mọ́ tó jẹ́ pé wọ́n ṣe ń fún wọn nírú àwọn kan bẹ́ẹ̀ táwọn náà ń rí fi sẹ́nu. function wo kí ni kí ló ti company ò ní function tí company bá function ìbá àwọn míì ṣe. bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la òní bẹ́ẹ̀. gbàgbọ́ kí ló dé ìbá àwọn míì ṣe bàkàdà. wọ́n tó ní block industry tó máa ní mọ́ tó ẹni tó pẹ́ bóun fẹ́ ra block tó bá bá rú èmi bóun fẹ́ ra block èmi àfonítọ́sí owó tiẹ̀ lórí ẹ̀ ó dáa tẹ́tẹ́ náà mo lè
lè yọ fún ẹ o 20 naira mo lè yọ fún ẹ o kò jẹ́ pé ní blọọkù nìkan gan tí bá rẹ tó wá bá mi pé òun ní kọ́ńtà tó fẹ́ ra òun léyìn tó fẹ́ ra blọọkù tí mo lè ta blọọkù ní normal price tí gbogbo èrò ta blọọkù tí mo ta fún èmi náà ò ní sáwọn bó jẹ́ 10 naira òun 20 naira tó mú kọ́sọ̀mù àwọn fún ẹ gbúdọ̀ fún ní kankan lórí ẹ̀ because ó gbé kọ́sọ̀mù àbá ẹ bójú owó káàdì bójú ọ̀kadà tó fi gbé po wá ní àbówó mọ́tò ẹ̀ wá fún náà it's normal so that's not yẹ wá ní ká máa ní àwọn alákà máa pàṣẹ lera wa lórí iṣẹ́ wa so that's not the meaning bó ṣe lọ ní olóbá débi àwọn onítìpà náà ṣe tó support wọ against mi. ọ̀dà mo ṣì ń bọ̀ lórí ẹ̀ nígbà tí òfin tí wọ́n wá ti wá ń lò wọ́n ti pín iṣẹ́ tó ẹ̀ mélòó fún yín. òun gan ó ti jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú òfin ìgbésẹ̀ yẹn. bẹ́ẹ̀ni tó jẹ́ pé táwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ mi tán ti ríṣẹ́ ìjọba iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì tán ti rí gbà. tó jẹ́ pé náà sì ti jẹ́ ń bẹ̀. tá a ti pín fún ṣùgbọ́n ìgbà tó di pé ó dorí tiẹ̀ tóun náà rí tiẹ̀ ló di pé òun nìkan lòun máa dájẹ́ tó. a lè parọ́ mọ́ èèyàn ó jẹ́ àǹfààní gan tó pọ̀ tó jẹ́ pé evidence wà bá a ṣe ń transfer owó bá a ṣe ń transfer owó sí receipt yẹn wà ńlẹ̀ ó jẹ́ àǹfààní dáadáa. wọ́n pèsè fún mi lóòótọ́ mi ò ní parọ́ mi ò ní dènà ẹ̀ iṣẹ́ tó pín fún mi jẹ́ sàrẹ́gbé jẹ́ fún ẹ̀ ẹ̀jìnà yẹn gbà tó dé àti mọ́ra ó dẹ̀ pè mí pèsè ọ̀bẹ wa àdè lóní kó n ké mi gbé blọọkù mi wá kó n wò olùgbé bá ń jìnnà sí ọ̀lẹ́jọ́ náà. kì í ṣe lè tó dìjà yìí o. òun náà ni olórí ilé tí wọ́n ti pín fún yín tẹ̀ mí wọ́n ní wọ́n ti pín tó. òun náà ni iṣẹ́ kan oṣù ẹ̀ náà ni iṣẹ́ kan pín pẹ̀lú ọ̀pọ̀ rí láyé nìyẹn wájú ọlọ́run àtẹ. tẹ̀tí wá supply lẹ́ẹ̀mí. bẹ́ẹ̀ ni ẹ̀jìnà yẹn wá sí general hospital wá pè mí lórí fóònù màá gbé cast am lọ́mọ kó blọọkù méjì sí 96. adébẹ̀ bá ṣe ń wò bóyá tirẹ̀ tó sọ fún ọ pé mò ń bọ̀ bẹ́ẹ̀ sí àmà àwọn àtẹ́jú wọn bá mi bẹ́ẹ̀ bàtà bá mi ó sàbẹ̀ mi ó yẹ pé kájà kí n fi sẹ́lẹ̀ fún kọjá kájà jọ sí ìkọ̀dà tábà ti máa ṣe tí ó bá ní sí ìyànjẹ́ mbẹ́ àjíjọ ṣe bó tí ìyànjẹ́ bá ti wà èmi ò ní gbà o ojú àwọn ẹ̀jìnà yẹn ni mo dà gírí pẹ̀lú kájọ ṣe ẹ jẹ́ kí mi lọ́bì tèmi kí n má tèmi jáde wọ́n bẹ̀ mí pé kí n jẹ́ kí n yọ kájọ papọ̀ adẹ̀ papọ̀ bàtà bẹ̀ sí ń já blọọkù kó tó kàn mí gan wọ́n ti já more than 6,000 blocks. kó tó kàn yín. bẹ́ẹ̀ ni ọkọ̀ fún ní 3,000 lákọ̀ọ́kọ́ ẹ̀jìnà yẹn fún mi ní gbogbo details yẹn wọ́n já wọn fún mi bẹ́ẹ̀. wọ́n já kejì bẹ́ẹ̀ ni wọ́n já kejì kò kàn mí ó dà pé kẹta àìkẹrin tó máa fún mi yes ó tó kàn mí ìgbà tó bá kàn mí ó dẹ̀ fún mi gbogbo ọ wá ń yọ owó nínú owó yẹn nígbà yẹn náà lọ́hùn wọ́n yọ 30 naira lórí block owó kí lè léyìn wọn lẹ́kọ̀ọ́ owó ẹgbẹ́ ìkọ̀wé kìíní kan gbogbo nǹkan bílẹ̀ èmi ò láìkẹ́ ọ aṣáájọsọ ọmọ àkóró rẹ̀ ìgbà tó wá yá owó ìwé tó ń san owó tó ń gbà yẹn block tá ń jà ó dẹ̀ wá pé wọn ibi tí owó sí lọ́dọ̀ ẹ̀jìnà tó ń ṣiṣẹ́ yẹn ẹ máa fún wa ní report lórí iṣẹ́ yìí no report àní dé meeting report ẹ máa fún wa bóyá máa print ìwé kékeré kan ni as a report tẹ máa fún wa ti dé meeting ẹ máa fún wa a go through ẹ bóyá block báyìí lọ fún wa lóṣù yìí o bá a ṣe jàre o kò sí yẹn secondly owó tó tún já lórí wa owó ọgbẹ́ owó kìíní kan owó lórí block tààrà ti náà yẹn lákàntì ẹgbẹ́ kúrẹ́dẹ̀ lákàntì ẹja ọ̀pọ̀ àkáǹtì ọ̀dàbí lọ nígbà tó bẹ̀ sí ń gbówó bẹ̀ sí ẹja mọ́ ọ̀dáhùn. ìyẹn ni pé ẹgbẹ́ oníblọ́ọ̀kù ẹ̀fọn báyìí ò ní àkáǹtì ẹgbẹ́. ó sọ́nà only 2 years ago níwájú ọlọ́run àti ìyọ̀hún lákàntì. nígbà tẹ̀ débẹ̀. ká sí àwọn ní ìbọ̀dá dáre mechanic òun ni ká sí àwọn nígbà tí mi kàn fẹ́ sanwó ẹgbẹ́ àkáǹtì mo sanwó sí ìsí nọ́mbà ẹgbẹ́ wà ẹni secretary ẹni sama ẹni treasurer. àmọ́ wọ́n lè máa látàjú mọ́ ó bẹ̀rẹ̀ bí wọ́n ṣàfihàn yín ní rìpọ́tù owó tó ń wọlé owó tó ń jáde. níwájú ọlọ́run àtẹ̀yàn mi ò rìpọ́tù ọ̀gọ́rí wọ́n lè fẹ́nu sọ́mọ ìbò ọ̀rọ̀ ẹ̀nà fẹ́ fi mọ rìpọ́tù ni. àmọ́ bẹ́ẹ̀ náà náà ṣe ń sọ pé wọ́n ṣe ẹgbẹ́ láti over 20 years. ẹ láyé ara wọn nìyẹn náà tí sẹ́yìn èmi ò lè débẹ̀ kí n gbarú ẹ akínmi fi lè sòṣèlú nìyẹn ìtújẹ ló ń fẹ́ gbẹ́ àwọn tó jọ ń sẹ́yìn ẹjọ́ kúrò àwọn sápò ní sọ́kọ́ àwọn gbèdú àwọn ẹ̀mí máa ń bẹ̀rù ẹ̀ nílé sọ̀rọ̀ àmì àrò tọ́lẹ̀ nílé sọ peter bá sọ̀rọ̀ sí kọ́lá máa kú sí. iṣẹ́ wo ló wá dìjà yìí kan tàbí níṣẹ́. iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni gbàtọ́ iṣẹ́ yẹn mo dẹ̀ ní kò bá mi lára mu kájọ máa pín sẹ́pọ̀ sẹ́ni ìṣòwò ó yarí gbà yẹn lọ́pọ̀ kò bá mi lára mu kọ́ pín sẹ́pọ̀ ṣùgbọ́n àgbà fún wa torí bọ́n kọ́ jù wá lọ. alonda line iṣẹ́ kan wá láti Adó iṣẹ́ school Babalọlá Memorial Grammar School iṣẹ́ disọ́run sẹ́mọ̀rẹ́ blocks lásán mo dẹ̀ já láì. wọ́n ní ẹ̀yin gan iṣẹ́ yẹn kàn tó yẹ kí ẹ já. láì yàrá wọn lọ́pàá iṣẹ́ kan mẹ́yìn já sẹ́mọ̀rẹ́ block mi já fẹ́fọ̀rẹ́ block. ìdíjọ ló ń fọ ẹgbẹ́ ìgbà tí sọ fún mi pé iṣẹ́ kankan mi ò tèmi sọ fún pé mi ò sẹ́gbẹ́ pé mi ò báyàn rotate mọ́ mi báyàn rotate ẹni ti mọ́ mo ti sọ fún wọn ìjọ kẹta tí mo jásẹ̀ ní sábà wọ́n pè mí pé ta ló jásẹ̀ Babalọlá mo lé mi ní ó kàn fọ́ ní sinmi bá mi sọ̀rọ̀ jẹ́ ó ní láti èmi lọ iṣẹ́ tó já yẹn láti lọ blọọkù ẹ gbọ́dọ̀ ọpẹrẹtì ní blọọkù ìlọsẹ mọ ó ní mọ́tò blọọkù òde gbọ́dọ̀ kó blọọkù jáde mọ bó ṣe lẹfọ yẹn náà láàyè tí ayé ti gbà ètò yẹn tó ń pàṣẹ fún mi lórí iṣẹ́ mi
bọ̀dá ò pé wẹ́ kò ní jẹ̀bi gbàtọ́ pé lẹ́bù tó fi bẹ̀rẹ̀ yàtọ̀ sí tèmi àbára mu mo kòkó lórí ẹ̀ ìlú ìmọ̀ àkànní ni pé lọ́kọ̀ lẹ́tà sí Ọ̀ṣun state lọ́kọ̀ sékìtì pé ká má jáde pẹ̀ fún mi torí pé mi ò tí ì ní tipa àti má jáde pẹ̀ fún wa pé sẹ́yìn ilé ọ̀rọ̀ ilé tẹ́lẹ̀ èmi náà mẹ́fọ́ nínú yìí. ìgbà tí wọ́n pè yín yẹn ẹ lọ sí ẹgbẹ́ tó fún ẹ pé báyìí o àbí kankan àti pé nígbà tẹ fẹ́ pull out bẹ́ẹ̀ ṣe kọ̀wé wọlé torí wọ́n ní ẹ kọ̀wé wọlé ìwé ìwọ̀ ẹ ṣe kọ̀wé fún wọn bẹ́ẹ̀ ṣe kọ́ máa fẹ́ rí rárá kò yẹ kẹ́ lu lọ́ọ̀yà mọ́ torí wọ́n ní gbé ìgbà tí ọ̀rọ̀ dàrú bẹ́ẹ̀ ṣe involve lọ́ọ̀yà but tó yẹ kẹ́ kọ́ officially bẹ́ẹ̀ ṣe kọ́. ọ̀rọ̀ ò dàrú kì í tó fọ́ mi lọ́ọ̀yà irọ́ àrọ́ tó ń palẹ̀ yẹn mi ò tí ì pè ọgbọ́n gbà yẹn kó gbé sórí kó wílẹ̀ tó gbé gbà yẹn kì í tó fọ́ mi lọ́ọ̀yà ìgbà tó dúró ṣe é ṣe bí àwọn wá ìwà wọn fún mi níwèé mi ìgbà lọ wọn mo dẹ̀ fún mi pé bàtà ní kó má jẹ́ pé fún mi lóòótọ́ àwọn ọlọ́ni mọ́tò wọn mo kọ́ mo fi tó kábíyèsí létí. ok ẹgbọ́n yẹn lọ sọ́dọ̀ kábíyèsí. báyìí ni bàbá bá mi dá sí àwọn ọ̀rọ̀ mẹ́fà dá sí bàbá gan lóun fẹ́ gbé mọ́ pé ó ń ní àwọn èèyàn lára ṣùgbọ́n ọ̀gbọ́ ẹ̀méjìlá lọ kọ́lás ọ̀gbọ́ sí kábíyèsí lẹ́nu gbàgbọ́ kábíyèsí lẹ́nu ilé bàbá tèmi ni ọba náà ni àbúrò ọba mi nígbà tí kábíyèsí máa sọ̀rọ̀ ọba tó nílùú tó kọ̀rọ̀ sí lẹ́nu kí ló tún kú láàrin ìgbẹ́ ni wọ́n tájú máa ṣe pọ̀ ebi ò lè kọ̀rọ̀ sọ́ba lẹ́nu mi ò lè bá wọn ṣe pọ̀ kábíyèsí ò ní kí má bá wọn ṣẹgbẹ́ òbò tó lò ó fẹ́gbẹ́ nílùú kábíyèsí náà fẹ́gbẹ́ nílùú pé bọ̀t yẹpẹ̀ tẹ́lẹ̀ já fọ́ọ̀mù ẹni máa já yẹpẹ̀ fún kíjì lù tòrò bó dẹ̀ pé wọ́n ń gbé aláìsí àmọ́ àwọn alárè pé bàbá báwo lọ yẹpẹ̀ tí kábíyèsí nǹkan já fún mi ọ̀nà ọ̀lẹ̀ já pàtẹ́ kọ̀rọ̀ sọ́ba lẹ́nu báwo di next thing láti kọ́ máa disturb mi torí òjò mọ́kàrí kìí ti sọ́ láàrin gbòòrò pé wọ́n wá yọrí ẹ́jìn orí láti area commander pé ìgbà tó ń kọjá yòówù tí olùkọ́ bílẹ̀ fẹsẹ̀ láàrin pẹ̀lú wọn pé bákan ọgbọ́n wọn pé before that time kò dẹ̀ pé lọ́ọ̀yà mi kó ráìtì wọn pé èmi ò sẹ́gbẹ́ mọ́ because ìyẹn òfin ó ti ń bòfin lọ́ba yẹn láti ká wọn lọ́wọ́ kò láti má disturb mi gbàtàn jáyé pẹ̀ fún mi náà déètì tá à ń sọ yìí August 6 ọdún yìí á pé 2 years ọlọ́run dẹ̀ ìgbà gbogbo bí tí mo ti lọ ń kó yẹ̀pẹ̀ nílò ọlọ́ blọọkù ọ̀nà kìíní ọ̀nà kejì ló mú tí kó yẹ̀pẹ̀ ìkan ọmọ ìdó ìkan ọmọ kèmèsí wọ́n ti pé tọmọ kèmèsí yẹn tọmọ ìdó yẹn blọọkù ẹ̀ tọmọ kèmèsí tọmọ blọọkù yẹn ló máa ti gbá kan tọmọsọ fún yẹn fọkàn balẹ̀ kò tó lè ti ilé iṣẹ́. àmọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí pé wọ́n bá yín mú lé tó yìí wípé ẹ̀yin ni ẹ kàn ń hùwà pé kò sẹ́ni tó lè mú mi kò sẹ́ni tó lè mú mi wọ́n ní ẹ stubborn gan ṣé lóòótọ́ ni. sọ mọ pé tọ́ba ní mo stubborn àpárọ̀ sọ pé nígbà tí orí mi fi sábẹ́ táwọn orí mi sábẹ́ fẹ́ ṣe tán control mi ò ní stubborn ká ní mo yan dìde fún wọn tán ní bájà búlọ̀kù ẹjọ́ ẹ dákun ẹ dáríjì mi ẹ lọ sọ fáìnà rẹ táwọn tí mo sọ fún wọn wàá dọ̀bálẹ̀ kó máa bẹ̀bẹ̀ tán lọ́wọ́ fẹ́ gbanyẹ́ lọ́wọ́ fẹ́ gbẹ̀rún lọ́wọ́ mi tí mo gbé fún wọn mi ò ní stubborn ṣùgbọ́n àti mo sọ fún wọn pé mi ò sẹ́gbẹ́ wọn máa stubborn àkàtà tó ń tó fi pè é lórí ìgbéraga nìyẹn. àwọn tó fẹ̀sùn kàn yín nínú ọ̀rọ̀ wọn wípé kò síbi tẹ́ ẹ dé tí ń ṣe wípé ẹ máa ń fi ìwà ìpáàlì ń dàbẹ̀rú in fact lórí ọ̀rọ̀ ipman tẹ́fẹ́nu kan lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n lé yín kó nu ẹgbẹ́ ipman. ṣé àwọn gan ríra àwọn débi tán rí ipman sọmọ ọmọ kan tó ń jẹ́ ipman ni. wọ́n débi bẹ́ẹ̀ nílé epo mọ́ ìjà náà ló ṣẹlẹ̀ náà láàrin àwọn ẹgbẹ́ ipman tó fi di pé ẹ lè ṣe epo tẹ́ẹ̀lì mọ́ tẹ́ fi wá ìdánilẹ́sẹ̀ blọọkù rẹ̀. ok ó dáa sáwọn gan ọmọ kan tó ń jẹ́ ipman ṣé àwọn gan tó dúró yẹn kò sí kan tán nílé sọ èmi àti ipman ò ní sọdá sáré níwájú Ọlọ́run àtẹ̀yìn bá a ṣe ń sọ àwọn tó jẹ́ ipman mẹ́bàá máa gbọ́ àti ipman mẹ́bàá wà lẹ́fọ̀ọ́ yìí sọdá dọ́là ipman mẹ́bàá ní lẹ́kìtì ní Ìbàdàn South Nàìjíríà. kí ló dé tẹ́ pull out. mi ò lè pull out àwọn ní understanding nínú ṣé ipman wọn ní ẹgbẹ́ ṣé wọn ní àwọn òfin náà táwọn náà máa òfin ò sí ní ipman o òfin tó wà ní ipman ni pé tó bá ti lé ilé epo ẹ gbèsè ọ̀ndà àwọn tó bá wù ẹ ni tó bá wù ẹ o lè gbé lọ sí bófàsì ní bófàsì fẹ́ gbé lè pẹ́ sí o lè lọ sí àwọn pé kan ní sẹ̀mí méjọ lẹ́yìn ipman sẹ̀mí méjọ wà independent ní ipman sẹ̀mí méjọ wà méjọ marketer wà so that's how different marketer ló wà ní ìdíṣẹ́ ipò yìí but mẹ́bà ipman ni mí tó jẹ́ independent metro marketer so that's that dọ́là mi pẹ̀lú òní àwọ̀ rí inú mi dẹ̀ dùn fọlọ́run tó dá mi sẹ́lẹ̀ rí ẹ̀ tó wá ní mo láwọ̀ pẹ̀lú wọn ó jáde sí kó wá sọ ní gbagba. àmọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lè ti ní àwọ̀ bẹ káàkiri pẹ̀lú ibẹ̀ bí ìjà ilẹ̀ bí gbogbo ẹ̀ wọ́n níbẹ̀ ṣe ń jà káàkiri. àpárọ̀ ìjà ilẹ̀ wà lóòótọ́ mo wà ní kóòtù gan èmi àti bàbá mi Aláké là ń jà lọ́rọ̀ ilẹ̀ Aláké bàbá mi ni àbúrò bàbá mi ni a lè jà lọ́rọ̀ ilẹ̀ lóòótọ́ ni. kí ló wá dé tẹ̀ ń bá. aṣọ ọmọ ilé wọn Aláké lórí ilé yẹn aṣọ ọmọ ilé ibẹ̀ nígbà tó sí ọlù tí bàbá Aláké kọlù àjọra ni a lè jà lọ́rọ̀ ilẹ̀ wà lálájọ mẹ́ta ń jà lé bàbá mi rà lẹ̀ lọ́wọ́ wọn lọ fámìlì wọn ó bá fi 10 years ago bàbá dẹ̀ láàrá lẹ̀ ọmọ wo ló máa balẹ̀ bàbá ìta máa wòran ṣé ẹbí ọ̀tún mo sọ fẹ́ lẹ́ẹ̀kan pé ẹni tó bá ti jọ́dẹ̀ àwọn èèyàn fẹ́rẹ̀ tó bá gbá ẹ lójú tó fọwọ́ra tó ń bá tẹ̀ lọ afẹ́rẹ̀ bó tó bá gbá ojú ẹ̀ tó gbẹ̀san ó ti dèyìn burúkú bàbá Aláké àjọjà lóòótọ́ ọ̀rọ̀ gan ìṣẹ̀lẹ̀ January 19 tí wọ́n kó sójà bùnmi lórí ọ̀rọ̀ ilẹ̀ but ilẹ̀ ọdún mo ti kọ́ gàrí indọ́sì sórí ẹ̀yẹn olóòótọ́ aláyàbí kìnìún ló bá dẹ̀ lógún ọdún òótọ́ àlebá lọ́jọ́ kan ṣoṣo tó bá ti ilẹ̀ bàbá mi ní bó ṣe ilẹ̀ bàbá Aláké kò sí náà tó fẹ́ sọ jẹ́ máa sọ ṣé
ebú oṣù gbàjọgọ mi gbàjọgọ tó wà nílẹ̀ sọ̀rọ̀ lẹ́ bá rọ̀ búlọ̀kù lọ àwa wí náà sọ yẹn sórí mo ti sọ lẹ́ẹ̀kan bí tó yé wọn mọ́ èmi ò ní bá wọn jẹ́ mi ò ní sọ pé èmi ò ní bá wọn jẹ́ àtọ́ èmi ò ní bá anybody jẹ́ ikú wọn kan máa sọ ikú tó wọn kan máa tu èmi ò rí wọn ìgbàkọ́ bọ́ sùtì orí ẹlẹ́gàn ló dàrú bọ̀dá òjò tó sọ pé wọn àgbà ẹgbẹ́ tó ní mi ò gbé wọn ní àti bọ̀dá òjò gbogbo wọn bọ̀dá òjò wá sí ìgbà tájọ máa jókòó lẹ́yìn ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ tájọ máa mú tájọ máa jẹ tí màá dàbí àfọwọ́ dájú lọ́dọ̀ mi báyìí tájọ máa jókòó tájọ máa jẹ bọ̀dá òjò bó sì lọ sí ọ́fíìsì ẹ̀ níjẹta. torí ọmọ mi ló jẹ́ bí o ṣe ọmọ mi gan tó bá ṣẹlẹ̀ mi mo lè ṣe nǹkan tí mo ní mo fẹ́ ṣe fún yẹn fún torí mo jẹ́ aṣáájú wọn bó ṣe sọ 50,000 ẹ fáìlì ẹ̀ kó dẹ̀ dọ̀bálẹ̀ pé ẹgbẹ́ ẹ má bínú. 50,000 naira fine. ẹgbà tọ́dọ̀ náà ṣẹlẹ̀ mo sọ fún mo ní màá fún ní 25,000 tí Fọláre ló wàá fún 25,000 sí pé a san owó yẹn. ṣùgbọ́n gbogbo kan tó sẹ́ mi òjò ní mínísí mi àgbàlagbà òun sọ̀rọ̀ bí èwe bọ́dájọ́ ti dàgbà bọ́dájọ́ sọ almost 70 years ìyọjọ́ mechanic tó ní bàbá maiti òun ló sọ̀rọ̀ bí èwe mi ò rí. ẹ̀yin náà ń ṣọmọdé náà mà ẹni gbàgbà ń ṣòro bí èwe náà. bọ́dájọ́ ojú mi dáadáa bàbá mi ló jẹ́ ẹ̀gbọ́n mi ló jẹ́ kò lè bí mi lọ́mọ ní bọ̀tẹ̀ ẹ̀gbọ́n mi ni bàbá mi ni ẹni tó bá ti jù dáadáa ẹ̀gbọ́n yẹn bàbá yẹn ni. ṣùgbọ́n mo gbé sọ̀rọ̀ bí èwe ni pé ó ti pè mí ó ti bá mi sọ̀rọ̀ ó ti bẹ̀ mí pé kí padà bọ́ mi lè padà mọ́. ìdí mo fi lè padà ni pé àwọn compatible. nígbà nǹkan tó lè gbà mi ò lè gbà sọ nǹkan tí ẹ lè gbà bí ò lè gbà nǹkan tí bí lè gbà bí sí má lè gbà ń gbà mí ká máa padà gbèrò ìjà nílé àgbà lẹ́ẹ̀mejì kíjà má padà tún pọ̀ sínú ayé a máa sọ pé mi ò tí ì jà ìkejì pẹ̀lú wọn sìn làwọn èèyàn náà sọ fún ẹ pé mi ò dá ọ lọ síbi ilé epo pé mi ò ní ilé epo bóyá ilé epo wọn ló wà níta sùn bóyá ilé epo àbá tí wọn dẹ̀lẹ̀ kọjá kí n mọ̀ so mo ní mi ò ní ilé epo mi ò tẹ́pọ̀ kí ni tí wọn pẹ̀lú yẹn lẹ́yìn ìgbà tá a bẹ̀rẹ̀ búlọ́ọ̀kù dọ̀sí 2 years plus na almost 3 years mo dá búlọ́ọ̀kù dọ̀sí lẹ̀ adúgbò lọ́nà ìbàládà ìbàlẹ̀ ilé iṣẹ́ oúnjẹ rẹ̀ mi ò jókòó ti búlọ́ọ̀kù nìkan àwọn olójókòó ti búlọ́ọ̀kù nìkan ọ̀rọ̀ mi ò lè yé wọn mo ń ṣe iṣẹ́ tí bàbá mú mi lọ lè mí sí i bọ̀tẹ̀ ẹgbẹ́ òkò bọ́ sí kéèyàn ṣẹgbẹ́ mo kò yé wọn àlàyé tí ò yé wọn nìyẹn ẹgbẹ́ òsè dandan kò sí by fire by force. àmọ́ ọ̀rọ̀ Yorùbá sọ pé ẹni tí yóò bá lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ. ẹgbẹ́ bàtà bá dọ̀rọ̀ ẹja dọ̀rọ̀ náà kátó mọ̀ yà máa lẹ́gbẹ́ láyà máa ní lẹ́gbẹ́ láyà. àmọ́ ìgbà tẹ́ délé epo lẹ̀ ẹ̀ dádúró. ló parọ́ sórí ẹgbẹ́ epo olùfẹ́ ẹgbẹ́ búlọ̀kù yìí. ẹgbẹ́lẹgbẹ́ ń jẹ́. ọ̀dà ẹgbẹ́ ìkọ́sàn lọ́wọ́ ẹ̀ olótù ní àwọn tá a ṣe búlọ̀kù dọ̀sí lẹ́fọ̀ọ́ máa ká gbó wa fún ẹ gbogbo létọ́ ti bí oníkálukú àwọn gbogbo alámọ̀ bí wọ́n ti gbéra wa sọ àlejò tó wà láàrin wọn á sì kò jẹ́ kí n mọ̀ kò sí wọn náà ṣe nira wọn lára because wọn ta búlọ̀kù dọ̀sí nílẹ̀ yìí táwọn lẹ́fọ̀ọ́ yìí we are 14 number pẹ̀lú ọ̀rẹ́ mi tó wà nípolé Adéwálé ọmọọba Adéwálé òun nìkan ni mo rí tó jáde díẹ̀ láàrin wọn ó kàwé ó gbélé kó. àwọn tó kù náà kàwé. ó yàtọ̀ ló yàtọ̀ ẹ̀sìn ó yàtọ̀ síra wọn bí tó bá rìn mọ́ ló máa rí mọ́ ṣé wọ́n tó kàwé lẹ́fọ̀n tó gọ primary school lẹ́fọ̀n secondary school lẹ́fọ̀n tó bá lọ pọ́lì tó lọ ẹ̀sàkó tó darí sẹ́fọ̀n wàá fún ẹni tó ti lọ ẹ̀kọ́ tó ti lọ lóyìnbó kò bára mu sẹ́bi tí mo gbé lẹ́fọ̀n náà mo primary school mẹ́fọ̀n secondary school mẹ́fọ̀n mo lọ ẹ̀sà òkè mo gbé nìbàdàn mo gbé lọ́dọ̀ táwọn rí mo ṣiṣẹ́ pẹ̀lú NNPC àti marketer so that's not mo sọ mo lọ lóyìnbó àti mo ti lọ pàmò sí ibi mẹ́ta. ṣé ìyẹn náà ṣé ìdí tẹ fi ń ṣègbéraga sí wọn nù. mo ń ṣe ìyẹn ní gbéraga mo rí ìrírí ni ìrírí lágbá. ṣé wàá lo ìrírí yẹn láti fi ọgbọ́n change àwọn kọ̀ọ̀kan. o lè change wọn nítorí fi lè change wọn ni pé lójú wọn sápíọ̀n ni wọn ní òfin jẹ́ sápíọ̀n ni pé sọ wọn ti gbà pé tó tọ́ mọ̀ sí wa yẹn sápíọ̀n ni wọn lẹ́yìn ẹni tí mo ló jáde yẹn sọ ẹni ìgbín inú wọn tó jáde ṣẹjọ́ pọ̀ prices lókà orú ọmọ ládòsí tó sọ fún mi pé ìyẹsẹ̀ ọdún ìṣàmà wọn tó dẹ ìwà tẹ́ ìmáwùlé ló ń ba dẹ́ta. ìṣe ilé ló máa bá yàn dẹ́ta. mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan wípé ohun rere ó máa yọ ẹ̀dá náà ní àwọn. yes so nǹkan tó ṣẹlẹ̀ wípé ṣe mọ̀ pé ìwà téèyàn máa wù tó bá láti ilé ó máa bá dẹ́ta. ní ìwà ẹ bí èèyàn ṣe ń wà nínú ilé ńgbà míì tó bá dẹ́ta ó yẹ kó mọ̀ pé àwọn tó ń fẹ́ lọ bá dẹ́ta yẹ oríṣiríṣi ilé lọ́pọ̀lọpọ̀ ti jáde wá so èèyàn ní ẹ̀tọ́ láti pé kó wo ìwà tó máa wù tó bá dẹ́ta. sọ̀rọ̀ ló ń sọ yẹn and number 2 sọ́ọ̀bì dà jù mí ni sọ́ọ̀nìmọ̀ jù mí ni sọ́ọ̀rọ̀ olóye jù mí ni ó kàwé jù mí ni and number 2 ṣé balẹ̀ máa mẹ́sẹ̀ lò nílé. bóyá ìdí tán fi sọ bẹ́ẹ̀ ni wípé wọ́n sọ tá a gbóngbò rẹ pé wọ́n ní àbáyọ̀ àríjàgbá ni báyọ̀ ẹni tí ò lè bájà bá ọmọdé jà bá gbàjà bá onílé jà bá bábílì jà. bàbá tó ti mọ̀ mí ẹbí mi ò bẹ jàre má parọ́ o má bò mí o. àjàre. àìtọ́ bá ti yẹn jẹ tó bá ti gbà o ti dò ní gbèrágà o ti dò ní jà ẹ táwọn èèyàn máa rẹ jẹ tá a gbà òun làwọn èèyàn fẹ́ ṣé mo jẹ́ tọ́ọ̀gì báyìí ni àbí mo rí bí mo bá ìjà mo gbé fún kámẹ́rà mọ́lẹ̀ àbí wọn kámẹ́rà máa bá mi sọ̀rọ̀ o àyàn kan ti bá mi sọ̀rọ̀ láti Canada láti London pé má dà wọn ló mọ́
ṣùgbọ́n la pé mo fẹ́ ọ̀nà ẹ̀rọ jẹ́ kí n dáhùn ìfẹ́ ló sọ̀rọ̀ mọ́ bí o bẹ́ níbọ̀dì jà ẹ̀fọ́ lájọ́ máa ṣe ọmọ ẹ̀fọ́ ní mí bọ́ọ̀dì mi máa kí wọn ìkan wà ní wọn tó jẹ́ bí àrùn wọn àbúrò ló jẹ́ sí mi ní blọọkù òun kí mi láti gbà yẹn mo jòkó lánàá pẹ̀lú ẹ̀ inú mi mọ̀ tó bá ti nínú mi mọ̀ wàá free inú ò mọ́ lò free mi ò bá wọn jà nígbà tí ìjà wa pọ́dún kan mo pe kó lọ́láńdò mo di ní oníyọ̀ kúndéjà kíra ìjà wa ti pọ́dún kan sáà nípa ìjà ni olúwanú mi ń ṣe òun ó sọ bẹ́ẹ̀ fún mi ibi tó mi ti level ọ̀dà sálẹ̀ mọ́ mi. oníṣà burúkú yan tó bá kọ́ láti máa wùwà ibi àmọ́ máa wùwà kọ́kọ́ lókun mi lọ tẹ̀ mí lọ́rùn mélòó la yé ọ̀hún ní ìfẹ́ para ẹ̀ ṣùgbọ́n mi ò ní gbà ọ́ ṣùgbọ́n màá gbà máa sọ fún ẹ mi ò ní tàn ẹ́ ṣùgbọ́n pé àjọṣepọ̀ yẹn kò lè wọ́ọ̀kì mọ́ nígbà tí wọ́n ní alọ́ tú yẹ̀ tẹ́ ìjáyẹ̀pẹ̀ fún mi tí mo dẹ̀ wá miss láti máa jáyẹ̀pẹ̀ fúnra mi tí mo dẹ̀ survive ẹ̀ ilé tó kù ẹlẹ́fẹ́ gba fáìlì ní 50,000 ọ̀rẹ́ mi wà ládó ní blọọkì ìdọ̀sọ̀ ó pè mí lọ àsanwó yóò dẹ̀ san. wọ́n ní kì í ṣàdúró ẹ̀kọ́ sọ́ọ̀tì local government. ṣe bọ́n ti kẹjọ lọ state dá sí àwọn state náà lọ́ fẹ́ gbà kí ló tún kù àti local government àti state èlò lówó náà. àmọ́ kí ló dé tẹ́ ẹ̀gbà nígbà tí state dá sí ibi tí state sọ sí ńgbà náà. state náà ìkankan ni wọ́n so wọ́n gbé ọjà kan ni pé ibi náà ti ń jẹun nìyẹn so pé inú fáìlì náà ti ń jẹun gbogbo wọn àpapọ̀ náà fi ń ṣe ó dà àwọn náà san dues lẹ́fọ̀n náà ẹ̀fọn san dues kí ni post tí àwọn block ìjọsìn state kí ló fẹ́ fún fi àmọ́ wà bẹ́ẹ̀ fún wọn fáìsì àmọ́ wà bẹ́ẹ̀ fẹ́ fún secretary wà bẹ́ẹ̀ fẹ́ fún treasurer wà bẹ́ẹ̀ fẹ́ fún all the san dues every month ọkọ̀ lọ́dọ̀ kí ni benefit wọn benefit from state ọ̀ lè benefit because ọ̀ lẹ́nu àti sọ̀rọ̀ kí ni level wọn tó fẹ́ bá wọn sọ̀rọ̀ ládó sọ lè dùn sí àmà ni àbọ̀ lè dùn kí ni kó wọn sábẹ́ náà ni àdó kó wọn sábẹ́ sọ pé ọjọ́ máa support àwọn gbàtà ló ń jẹ wọn àwọn tó wà state ń jẹ àwọn tó wà ní local level yìí báyìí. àmọ́ gbogbo exposure tẹ nìyẹn ẹ ṣe wá fi ara balẹ̀ bóyá tẹ̀yin náà bá dọ̀la tẹ bá di chairman ẹ lè lo gbogbo ìrírí yín gbogbo exposure yín láti correct the wrongs. mo ti bá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan my brother ọlọ́mọ jẹ́ kí n dá sí àná wọn kí ni mo fẹ́ fi ṣe. kí ni ìdí. kí ni mo fi ṣe ni pé màá gbọ́ o ò lè ṣe kó tẹ́ wọn lọ́rùn sórí olóyìnbó sọ pé true is bitter o bá bá wọn sọ ló máa bí wọn ni sórí sì tó máa bí wọn ni pé àwọn ibi táwọn ti ń jẹ nìyẹn o fẹ́ ṣe sábà o fẹ́ wà transparency láàrin àwọn ìka láwọn tó fi ń jẹun o tó bá wà transparency láàrin wọn mo sọ fún wọn o lè pẹ́ lórí ìjọba yẹn gan tó bá lọ fẹ́ sí because tó fi lè pẹ́ ni pé lọ́wọ́ lórí oní tìgbà lẹ́ẹ̀kan yẹn tí mo sọ fẹ́ lẹ́ẹ̀kan àwọn kó wà tán ní tìgbà mi ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan pé àwọn kò ní block blọọsì mọ́ àwọn jẹun tó ní tìgbà lọ àwọn ló ń wẹ̀sì sáwọn tó ní tìgbà lẹ́sẹ̀ tẹ́ ṣèjọ́ ẹ̀ wọn àwọn ló ń sọ̀rọ̀ kiri tán fáìnì wọn bóyá tán fáìnì nínú wọn ẹni tó fáìnì 400,000 before ọmọ kó wà lẹ́fọ̀n mi ní dárúkọ ẹ̀ wọ́n ti fáìnì more than 500,000 ẹni ọdún méjì tó rẹ̀ ti gbà. òun náà ṣe lu òfin tí wọ́n. ó lè má lu òfin wọn á lu ni ibi tó máa lu ni pé tí bọ̀ gbọdọ̀ bàjẹ́ sọ̀nà oko talẹ́ máa lo gbọdọ̀ alẹ́ mọ́ òwúrọ̀ kan máa wọ̀lú. ìyẹn ti wà káàkiri. ẹ bọ̀ ìyẹn wà tẹ̀gbọ̀n. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń pa àwọn èèyàn lálẹ́ tí àti wọ́n ti rí pé bó ṣe wà náà ni bí náà ló ṣe wà náà. òwúrọ̀ ní àdúgbò alájọ la wáyà mi. bẹ́ẹ̀ni. sọ pé alájọ yín sì náà bí mo fẹ́ tú street yìí sí mo fẹ́ já ìpèsè máa ní tipa tí máa já ìpè àmà wò mí níran tó bá wò mí níran yẹn ọ̀ ní sọ̀rọ̀ tí máa já táwọn abẹ́kọ̀ọ́ tàbí já ìpè tí máa lè mí ní ọmọ fáìlì ní street tí mo ń gbé mi ìgbúdọ̀ já ìpèsè rẹ̀ mo gbúdọ̀ gbé lọ sínú ẹgbẹ́ kí n sọ fún pé street mo já ìpèsè rẹ̀ àgbúdọ̀ já kájọ lọ wọ yẹn so get me number 2 tó bá wo òfin wọn òfin tó nira ìlú lára wo yẹpẹ lẹ́fọ̀n ṣe náà 90,000 lọ́njà yẹpẹ wo gravel 100,000 lọ́njà àwọn ará Iléṣà ò ní yẹpẹ mọ́ ẹ̀fọ̀n ìdíwọ́n ti ní wá ń kó yẹpẹ 90,000 lọ́njà yẹpẹ nídò ní Iléṣà 80,000 lọ́njà ní Iléṣà. ṣé the same epo tí wọ́n lò láàrin ẹ̀fọ̀n náà ń lò láti ẹ̀fọ̀n sí Iléṣà. possible epo Iléṣà at least over times 3 or times 4 ẹ̀fọ̀n. owó tọ́njà yẹpẹ ní Iléṣà. lágbára Ọlọ́run o lè wádìí bọ́sùn lọ wà ẹ̀fọ̀n náà ti wá ń kó yẹpẹ ìdúlé lọ ti wá kó láti dúlé kó láti ọ̀nà mẹ́sì. so wọn nǹkan wà ní alẹ́ fọ̀ tó bá fẹ́ kọ́lé nílùú yìí tó bá gbé ẹgbẹ̀ 90,000 má gbé fún 95,000 wọ́n máa fáìnì mi. which is not normal block with 1,000 wọ́n ta block for 1,900 wọ́n ta 9 ní 1,000 wọ́n ta 6 ní 900 tí máa sọ pé àbúrò mi o ìyẹ̀pẹ̀ iye block yìí o máa fẹ́ 950 or 900 tí máa gbọ́ wọ́n máa fẹ́ ní 50,000 naira kò sí àǹfààní kankan tó fẹ́ kí ara lè benefit lára wa kò dẹ̀ sí bí kò nira yẹn ló ń dúró sí ìlú òlédélé wo ìyẹ̀pẹ̀ ní aramọ̀ kòmòsí my 65,000 adó 80,000 gbogbo ẹgbẹ́ kìtì gbogbo nǹkan wa ló ń le jù bí ọ̀sùn nǹkan wa ló ń le jù so that's down òfin tó dẹ̀ múlẹ̀ ni wọ́n máa fáìnì ẹ̀ máa fi fáìnì tí ni pé ìyẹ̀pẹ̀ yìí tó bá ja less than 90,000 fáìnì ọ̀dọ̀ àwọn máa sọ ẹni blọọkì yìí tó bá tọkọjá wákọ̀lẹ́ta less than 1,000 àwọn máa sọ ẹni blọọkì tí less than ti Ọ̀ṣun Èkìtì ó lẹ́sì ju tiwa lọ lẹ́fọ̀n gbé àkọ́fà minute kó wá dáadáa ẹgbẹ́ wọn ní ìbáyé ẹgbẹ́ ó dàbí ẹgbẹ́ ó ti fẹ́ dàbí ẹgbẹ́ àwo tó bá dẹ̀ jọ ìwọ̀n tó bá belong to them it's another problem bí tó máa gbé ẹ̀sùn náà máa wá bí inú ẹjọ́ tó ń padà ró ìsìn náà tó padà interview wọn tó rojọ́ yẹn ká ní iléeṣẹ́ mi ti kú ni wọn ò ní dá inú mọ̀ òkè máa ṣe yẹ̀yẹ́
bọ̀tọ́ lọ ju ẹ̀dá lọ pàtẹ́lẹ́ sọ ti kúrò láti 2 years ago tọ́ni pé mo tún progress òun fi láàyè ló máa rọjọ́ kọ́lọ́ tó máa ti rọjọ́ ìyàmọ́ ìlú ẹ̀ ti dùkú gbọ́n ni mo ba ipma jẹ́ mo bá gbá jẹ́ mo bá wò sáwọn ọmọ kan tó ń jẹ́ ipma Sunday Berry ó lè fẹ́ gbẹ́ ipma wọ́ ẹgbẹ́ oní blọọkù àwọn tó wà níbi ipma they are billionaires ó yàtọ̀ síra wọn èmi tó kí ni mo jẹ́ láàrin wọn that's number 1 èmi gan tún kún mo fi mọ̀ kún ìmọ̀ látọ̀dọ̀ àwọn ipma ni àwọn ẹgbẹ́ bàbá mi wà bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ mi wà bẹ́ẹ̀ àwọn wúùsù ló wà bẹ́ẹ̀ tẹ́mi kan tún kọ́ gbọ́n látara wọn ni tí mo ti rìn lọ́wọ́ látọ̀dọ̀ wọn àwọn ilé ẹgbẹ́ kí ló fẹ́ ṣe fún ẹ̀ ìràwọ̀ ló fẹ́ ṣe fún ẹ̀ ká jẹyàn ká jẹran ká mutí lọ́wọ́ àfúta kọ́ndẹ̀ gbowó àwọn kan wà nù wọn tó ń sọ̀yàn kiri láwọn ní tipa láwọn ní blọọkì àwọn ẹni tí wọ́n lu bábí wáyà àlọ́ tí wọ́n bu bábí wáyà every meeting ló máa ń pín owó gbà kan 1 minute every month ló máa ń pín owó fáìlì lọ́dẹ̀ ẹ̀ pé kò sówó mi tán pé ẹni tí ò ní tipa tọ́jú wọn ṣe meeting kí ló kójú kòtì ẹni tí ò ní tipa mọ́ tó sì lọ meeting every time ẹni tí ò ní blọọkì dọ̀sí wọn tó lọ meeting every time kí ló kójú kòtì owó tó ń jòkó owó tó ń pín yẹn lọ́jọ́ kòtì tọ́jú wọn pé tí ó bá dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá lọ gbówó lẹ́nu kí ló wọ́n lè ṣe fún ẹ sọ pé mi gan Ọlọ́run kan dá mi Ọlọ́run ràn mí lọ́wọ́ ni àwọn ìgbésẹ̀ tó máa ti gbé bọ̀tọ́ náà ju ẹ̀dá lọ ni. kí ni ìpinnu yín lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ní blọọkù lẹ́fọ̀n? ìpinnu mi ni pé ìpinnu ti dá dúró planning tó wù láti wá jọ mi kó máa bọ̀ kájọ máa jọ ta búlọ̀kù ìdíwálẹ́gbẹ́dẹ́ máa ló fẹ́ dá búlọ̀kù lẹ́lẹ́fọ̀ lẹ́ni ó ní àṣẹ kó lọ gba sàtúkẹ́tì ní CAC kó lọ sí CAC kó lọ gba sàtúkẹ́tì company kó dáṣẹ́ ti ẹlẹ́kùnjẹ́ kó jọ ìmọ̀ ní búlọ̀kù kò ń sẹgbẹ́ ọmọ agídí sẹgbẹ́ ẹni ìbáṣe religion ni o ìbáṣe ẹgbẹ́ olóṣèlú ni o ọ̀fagídé ẹ̀yàn ń fẹ́ ọ̀fagídé mìíràn sẹgbẹ́ ìbáṣe ògbóni ni o ìbáṣe ọ̀fagídé mìíràn sẹgbẹ́ nígbà tó ní mo jọ ìwọ̀n ń sẹ̀ náà lóòótọ́ ni mo jọ ìwọ̀n bọ̀ ìyẹn ń fẹ́ ìyàwó gan náà dájọ́ lọ kóòtù tẹ̀sí lẹ́yìn tẹ̀ lọ fún rẹ́jísírì tẹ̀ lọ sáni kóòtù tó wájú àtọ́wé orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìyàwó yóò tẹ̀ lọ́rùn tó a lò sí mọ́tò àdẹ́fọ́sì lọ́rọ̀ kan ṣábà àdẹ́fọ́sì lẹ́tà ẹ ti divorce ẹgbẹ́ ó ti da alátọ̀dún ọdún 12 mú lọ ìkí ló tún kù ṣé wọ́n padà sáárín ọ̀tá ni ọba àdúgbò àwọn sọ̀rọ̀ àgbọ̀ sọ́ba àdúgbò lẹ́nu aráàlú pé wọ́n bá wọn sọ̀rọ̀ àgbọ̀ tí wáyé pé gíná rò tí wọ́n fi jáyé pẹ̀ fún mi tó ti dùdú lọ́bọ̀ ní tipa lè àsìkò ní tipa ògẹ̀ ní tipa ọ̀tọ̀ ẹ̀gbọ́n ní búlọ̀kù ọ̀tọ̀ kò bára mú kí ló fi lọ bá wọn fún láti lè àsìkò ìlú wọn kó má jáyé pẹ̀ fún mi. sọ pé ìgbà tí mo ti wọ́n ti wá ọ̀tá fún mi èmi náà ń dẹ̀bùdọ̀ jìnnà sí wọn nígbà tó bá dún ti bá bàbá mi ti bá wọn sọ̀rọ̀ tó jẹ́ kábíyèsí aláyọ̀ fẹ̀fọ̀n tó bá wọn sọ̀rọ̀ pé ẹ máa jẹ́ pẹ̀ fọmọ yìí o mo bìlú pé káwọn pè mí pé báyọ̀ o bàbá yìí ti bá wọn sọ̀rọ̀ padà sáàrin wa kájọ máa ṣe wò má bínú àbí kí mi náà bẹ̀ wọn kó má bínú láti kó lórí ẹ wá ní kí wọ́n máa san fáìlì kí wọ́n máa dọ̀bálẹ̀ bẹ̀yìn I'm not a fool now wọ́n máa ń dọ̀bálẹ̀ lérí iṣẹ́ mi tí mo dálẹ̀ iṣẹ́ mi ò yáwó ṣiṣẹ́ lọ́wọ́ yín ẹ jí ò pàwápọ̀ mọ́tò ò pàwápọ̀ kí wọ́n máa dọ̀bálẹ̀ bẹ̀yìn for what ní ká máa bẹ̀bẹ̀ bọ́dájọ́ sọ̀rọ̀ kan ní interview tó ń ṣe fún ó ní 50,000 ní kí n san gbà yẹn ó lọ sọ pé máa san 25,000 bí ẹlẹ́sìn ó mú wa san 25,000 bọ́dájọ́ bá mi sọ níwájú Ọlọ́run àtẹ̀yìn bọ́dájọ́ bá mi sọ gbogbo lórí interview tó ṣe fún mi alárè ló bá mi sọ alárè bàbá alárè sọ bó wà sọ 25 kí mi fi 25 mo ní bàbá mi sọ bẹ́ẹ̀ fẹ́ sọ gbogbo ẹ̀mí lọ́wọ́ sí sẹ́lẹ̀ má kí n kan tán máa nílé parí ẹ má jà bẹ̀rẹ̀ because ẹ má padà tún fáìlì mi níjọ́ mi ò nílé ìtọ́nà rẹ̀ àmọ́ wọ́n ní fáìní ibẹ̀ padà lọ san sí Adó. mo ti sọ fún ẹlẹ́kùn lóòtú ọ̀rẹ́ mi ló san bẹ́ẹ̀ ni ó ní òun gbà pé kò san ká kó lórí wàhálà ìgbà tó dẹ̀ san ó tún yarí pé kí tí wọ́n máa bẹ̀bẹ̀ nǹkan tó ń sọ ni mo ní ẹ̀bẹ̀ mo fẹ́ máa bẹ̀ sẹ́fẹ̀ máa dùnkálẹ̀ mi lórí iṣẹ́ mi ni ẹ̀díṣẹ́ tí mo dá tèmi kíláàtà máa bẹ̀bẹ̀ iṣẹ́ mọ̀ mo sọ fún lẹ́ẹ̀kan ni pé ìlú ló fà á kálá ní àlejò lára wa tó jẹ́ àwọn tó kàwé tó jáde tó jàlejò á da ju eléyìí lọ gbogbo wa náà ẹ̀fọn ní gbogbo wa bọ́lá bọ́ sí bí wa sọmọ kí ni yẹn wá jẹ́ kí bó ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ nìyẹn mi ò lè change wọn mọ́ ìbájú òde rí pé mi ò lè change wọn it's better kí n pull out bíkọ́ ọba ní kí n sì wà pẹ̀lú wọn àwọn máa jà nígbà ó sì ti máa rẹ́ tó kí mi náà máa dá lọ́wọ́ tí ó wà kí ọmọ tẹ̀mí lọ tẹ̀mí lọ máa kí tí ó bá dá mi lọ máa bá tẹ̀mí lọ tí máa kí tó máa dá mi lọ àjọ sọ̀rọ̀ mi ò bá wọn jà nínú wọn sì ń sọ lẹ́ẹ̀kan yẹn délé aṣáájú àbúrò mi ni. a tún wá wò pé gbogbo wa là ń san tax là ń san owó SOL là ń san owó ìjọba àwọn kan dẹ̀ ti wà nílé ibi iṣẹ́ tipẹ́tipẹ́ tó ti ní kàdàgánsẹ̀ tó ti gbajì gbára tó wọ́n ti wà lọ́wọ́ wọn tí ìjọba bá fẹ́ gbéṣẹ́ wá ọ̀dọ̀ wọn náà fẹ́ lọ direct. torí pé wọ́n ti mọ̀ ọ̀yàn. torí wọ́n ti mọ̀ ọ̀yàn ṣùgbọ́n àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ bí orú òun fún ara ẹ̀ tó ṣẹ̀ join pé àwọn tó ṣẹ̀ ń bọ̀ yìí báwo la ṣe fẹ́ ṣe tí gbogbo wa fẹ́ kárí ara wa náà o ti rú òfin o wá san nǹkan tá a jọ sọ bó ṣe gbọ́n lé nìyẹn bó ṣe wá da iṣu àtàyàn yàn láti gbà yẹn tó pè lófin ó tóbi ju ẹni tó ṣe òfin lọ. èmi gan expect kan tó ṣe sọ lórí interview yẹn àbúrò mi gidi láti lọ sí tẹ̀lé mi lẹ́yìn kò ń kúrò lọ́dọ̀ mi àbúrò mi dáadáa ni sọwọ́n mi ò expect ẹ̀ àjọṣepọ̀ àgbẹ̀rẹ̀ mi àti ẹ̀dọ̀ ńlá ó sì wà bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí lẹ́gbàá tí ìjà yìí ṣẹlẹ̀ bí wọ́n tó ń sọ yẹn owó ṣe mí bí alábàtì mo rí délé mo rí pé ọmọdé ló ń ṣe ọmọdé wù ọmọdé èmi lẹ́wù àgbà sí délé torí mo ju dáadáa àbúrò mi ni tó bá ṣe bí ọmọdé mi àwọn ṣe bí àgbà sí. gọ́ọ̀ mi ò expect ẹ̀ lẹ́yìn ìgbà yóò bá mi sọ àtijọ́ sọ mẹ́ni ọ̀rọ̀ àtijọ́ jẹ́ sàṣepọ̀ dáadáa lẹ́yìn ìgbà náà àṣepọ̀ tájọ́ sí kan ti máa sọ kò ní dáa ni ti máa sọ ní. ìpinnu yìí àti bí ẹ ṣe gbójú àgọ́ sí ẹgbẹ́ àwọn oníbúlọ́ọ̀kù yìí ǹjẹ́ rí pé ẹ ti fi ń pàrọwà sí àwọn èèyàn ní ìjọba
ìbílẹ̀ fún àti ní ìlú wípé kì í ṣe dandan kan ṣẹgbẹ́ irú àwọn tó ti ṣẹgbẹ́ wọ́n lè pull out. Mi ò sọ pé tó bá ṣe pé kó pull out mi ò lè ṣe lọ́kìyàn náà ṣẹgbẹ́ so orí ẹgbẹ́ dáa fún àwọn tó máa understand ẹ̀ kò gbẹ́gbẹ́ ò dáa ṣùgbọ́n ẹgbẹ́ tó máa ti nìyàn tó máa nìyàn lára kéèyàn má ṣe o èmi náà kọjá ẹni àkọ́kọ́ lẹ́fà láàyè tí mo ní mi ò ṣe ẹgbẹ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn tí mo ti rí àwọn bíi méjì mẹ́ta mẹ́rin ó ti wà nínú mechanic panel fitter tí ó ṣe pé mo nílò lẹ́yìn tèmi ó ti wà nínú wẹ́dà ó ti wà nínú télọ̀ mo ti wọn bíi télọ̀ méjì kan òkúra tó gbé tọ́dẹ̀ jẹ lọ tó ti wò gbèsè tí mo gbé because ẹgbẹ́ táwọn ṣe nílùú àfi dèrò léra wa lórí ni nígbà tí mo jọ wọn ní 2023 wọ́n gba 130,000 lọ́wọ́ mi 130,000 nígbà lọ́wọ́ mi nígbà wọ́n gba 130,000 lọ́wọ́ mi wọ́n gba yan gba ẹran nígbà ẹgbẹ́ cement 5,000 láyé gbà yẹn 130,000 naira ó ra bíi 26 bag of cement at the rate of 5,000 naira tó bá ní 26 bag of cement ilẹ̀ tó bá rówó jáyẹ̀pẹ̀ tó ti ní ẹ́jìn ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀kan náà gba lọ́ọ̀ mi wọ́n ti gba lọ́ọ̀ mi tán ó gbà kan tó fọ́ọ̀lì sí mi jù wọ́n ní kí n sọ fún sẹ́kẹ̀ tẹ́sọ̀rọ̀ àwọn sákàtì tẹ́sọ̀rọ̀ àwọn mo sọ sí first bank account tẹ́sọ̀rọ̀ àwọn olùdarí Fásọyọ̀ account ní mo tún tọ́ ọ̀sẹ̀ méjì ọ̀jẹ́ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ kí ló tún dé ọdún gbọ́dọ̀ wá sí mítì wọn kì í tó tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ kò ru olùdílé yẹn bó tẹ̀ tọ́lá ìtì wọn gbà yẹn káàdùn bó ṣe máa rí rèé mi ò ní jọ ìgbẹ́ kankan máa dó sórí ẹsẹ̀ mi because bóyá kò yé wọn kò yé rú ohun sábà àwọn tó lò kúrò ládùn yẹn ó sọ àwọn kan bó ti rí pé kò yé ni kò mọ̀ pé èèyàn lè dá dúró láì sẹ́gbẹ́ kò yé wọn débẹ̀ ni ṣùgbọ́n àjẹ́ kó yé wọn ṣé tó bá yé wọn tán wọ́n fẹ́ dẹ́gbẹ́ náà ní ìyàn lára mo fẹ́ jọ alátọ́lẹ́ fún ọ̀sẹ̀ ní kó lọ́mọdé ta sọ̀ wá mo fẹ́ jọ ẹgbẹ́ ẹlẹ́jà ń sàn ní kó lọ́mọdé tó bí i 200 ní kó mú wà bọ́ 50 mo fẹ́ jọ ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ́sà owó tó ń béèrè nǹkan tó máa kọ́ lẹ̀ fún ẹ èrò àbá ẹ ní oúnjẹ tó máa kọ́ lọ́ọ̀tì tó máa kọ́ ní sọ́ọ̀bù tó máa kọ́ ó ti tó bẹ̀rẹ̀ bísínẹ́sì ìdílára ni ó ti pọ̀ jù kò yẹ kó rí bẹ́ẹ̀ èló gan ni wá nílùú yìí tá a máa nira wà lára sórí kò ń jẹ́ kí ìlú develop nísinsìnyí náà sẹ́mi tí mo gbé Ìbàdàn mo kọ́lé sí Ìbàdàn báyìí mo ń gbé ní Ìbàdàn mo lọ́mọ síbẹ̀ ìyá mi wà Ìbàdàn à ń lọ à ń bọ̀ ó dá tó má di mi lára jù mí padà sí Ìbàdàn kí á lọ establish ara mi mo ní ilé iṣẹ́ sí Ìbàdàn náà mo ti ṣiṣẹ́ Ìbàdàn sí mo ti ní lọ́fíìsì Ìbàdàn lápáta ń bẹ́ bó game mo lọ́fíìsì bẹ́ẹ̀ mo ta sìmẹ́ntì dáadáa ní Ìbàdàn àti ìgbà kan àti mo ní sọ́ọ̀bù mẹ́ta sí Ìbàdàn mi ò sẹ́gbẹ́ oní sìmẹ́ntì Ìbàdàn ó nìyẹn lára sí not by fire by force wọ́n lè fight tó bá lò ṣe fine tọ́lú máa ṣe fine bọ̀ ìlú àlọ́ máa yọrí ẹjí ẹ àlọ́ máa yọrí kinní kan àgbẹ̀ máa ṣe ẹ̀ ní sọ́ọ̀bù ẹ bóyá kinní kan àlọ́ yọrí ẹ which is not good ìnílára ni tẹ́gbẹ́ máa níyàn lára ẹgbẹ́ dà because àjọṣepọ̀ dà so wà tẹ́gbẹ́ máa níyàn lára tó gba sẹ́tọ́ ní kó máa gbé bọ̀ nílé ẹgbẹ́ kájọ máa ṣe àìfún ẹ nígbà tó jábúrò mi sí tó mọ̀yàn ní stéètì tó wà mí lọ́bì fúnṣẹ́ bọ̀dá mi síta búlọ̀kù ó gba 5,000 búlọ̀kù fún mi wọ́n ní máa gbé bọ̀ nílé ẹgbẹ́ mathematics tó 5,000 búlọ̀kù yẹn ó lè máa kẹ́ mi gan ìwọ́n tó lè jábúrò máa gbé àbúrò gba bí 5 billion fún mi ó yẹ kébí náà lè sọ pé bóyá pàdé ọdún mọ́sásìkò ọdún bó jáde yẹn ọdún mi náà fà búrò mi gbàtẹ́mi gan òróró lórí iṣẹ́ tí tó gbà fún mi kí ni mo fẹ́ fẹ́ fọ́dún wọ́n dẹ̀ máa gbé bọ̀dá yẹn ò dáa pé ògbà sí bọ̀dá yẹn so that's that bó ṣe lọ nìyẹn kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ kólẹ́kùn ṣe tẹ̀lé tọ̀tọ̀. kí ni ìmọ̀ràn yín fáwọn èèyàn ìmọ̀ràn mi ni pé fáwọn tó ṣe pé wọ́n fẹ́ gbé níyàn lára mọ́ wọ́n fẹ́ gbé níyàn lára irú ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ipma pé mo jọ wọn ọ́ fi nira wọn lára o àkúnpàdé ẹgbẹ́ ipma gan inú owó ipma àti máa ń gbafẹ́ jẹun fẹ́ mọ ní tìǹbù náà ti máa ṣe kò sí bóyá kó níyàn lára ìnilára ló jẹ́ fẹ́gbẹ́ ẹni tó bá wù kó ṣẹgbẹ́ ẹni tó bá wù kó bá ṣẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú nílùú ẹ̀fọ́ tá a wà ayé máa bá mi bóun ṣẹgbẹ́ gbẹ́gbẹ́ lè òun lára máa sọ̀pọ̀tẹ̀ ènìyàn ìpín ṣẹgbẹ́ o ká má lè wọn kékeré lára kékeré àwọn dàgbà kó jọ níláárí owó tó wá fi jọ ẹgbẹ́ nílùú oṣù tó bẹ̀rẹ̀ business. ó dà pẹ̀lú ìrírí báyìí tẹ́ ti gádà jọ àwọn ẹgbẹ́ tẹ́ ti ṣe bẹ́ẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ ṣe bọ̀ àti bẹ́ẹ̀ tẹ̀ ká ṣé ẹ̀yin rò yìí pé lọ́jọ́ iwájú ẹ̀yin gan ṣì lè lọ rẹ́gísítà ẹgbẹ́ tiyín lẹ̀ tó jẹ́ gbàgé block táwọn tó ń bọ̀ lẹ́yìn tán ṣì lè wá máa join tẹ́ wàá máa lo yín láti fi darí. mo lè ṣe ìdí tí mo fi lè ṣe ni pé màjọ dẹrùn fún gbogbo wa a máa fi ran wa lọ́wọ́ ni tẹ́lẹ̀ máa dalẹ̀ tó bá dẹ̀ fẹ́ jọ ẹgbẹ́ tí máa ń dúró fúlì ní wájẹ́ tábánì kàtà fi sí ara wa lè wọ bóyá báyìí wọ bóyá báyìí yẹ pẹ́ta ṣùgbọ́n ẹni tí ò ní 10,000 lákòótó ní kó ló mú 20,000 wà bóyá tó fẹ́ kó rí ṣùgbọ́n kó jí ni ẹni tó lọ dáṣẹ́ lẹ̀ tó dáṣẹ́ sí búlọ̀kù lẹ̀ bóyá ó yáwó ni ó gba cooperative ní ẹ̀mọ̀ náà bóyá yóò láti jáyé pẹ̀ ní ẹ̀mọ̀ bóyá àwọn ẹ̀gán ló gba lóò fún bóyá àwọn ẹ̀dán ló gba lóò fún bóyá àwọn táwọn mẹ́fù kó máa fi jẹun ló fi dáṣẹ́ lẹ̀ ẹ̀mọ̀ ẹ wá kọ́kọ́ gba owó kan lọ́wọ́ ẹ̀ náà ó gba mi tí mo sọ̀rọ̀ 3 years ago gba 130,000 lọ́wọ́ báyìí sọ̀rọ̀ ẹni tó jí láwọn tó ní 130 lákàntì náà tó lè fẹ́ ṣiṣẹ́ so mọ̀ ìmọ̀ràn mi ni pé tí máa dálẹ̀ tí mo lè ṣe ni pé mi ò ní níyàn lára tó wọ́n fẹ́ jọ àjọ máa jáde òsèpọ̀ lára wa kájọ develop ara wa kan tí mo mọ̀ nìyẹn tí mo bẹ́ẹ̀ ni kájọ dín lápapọ̀ ìtújẹ ló ń fọ ẹgbẹ́ tí wọ́n ti sọ pé afẹ́sẹ̀ láfẹ́sẹ̀ tí wọ́n dó lé wọn lọ́rùn ẹgbẹ́ máa padà fọ́ ni. ẹ kí gbogbo àwọn tó ń wò yìí látara. ẹ̀yin tẹ́ wò wá o dúpẹ́ lọ́wọ́ yín o ojú tẹ́ fún wa ò ní fọ́ èyí tẹ́ fi ń gbọ́ ò ní di ẹ̀ ní ṣìṣe ayé ò ní mú yín Ọlọ́run wà pẹ̀lú yín o.
orúkọ yìí. gbogbo àwọn máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ. orúkọ mi ni ọmọọba Afọláyan Adébáyọ̀ Alájọ, ọmọ bíbí ìlú Ẹ̀fọ̀n Àlàyé. ọmọ ẹgbẹ́ Block Model Association tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí níjọba nílùú Ẹ̀fọ̀n. bẹ́ẹ̀ni látijọ́. ẹ̀ ń fìtìná ti ọmọọba Báyọ̀ Alájọ. wọ́n ní pé ẹ̀ ń fìtìná ti iléeṣẹ́. Mr. Báyọ̀ Alájọ kọlu òfin. orú òfin. kí ló wá ń ṣẹlẹ̀ láti bí ọdún bíi méjì tí ọ̀rọ̀ ẹgbẹ́ oníbúlọ́ọ̀kù àti ọ̀rọ̀ Báyọ̀ Alájọ tí òfin ní ìyànjú. ó ti rú òfin o wá san nǹkan tá a jọ sọ bó ṣe gbọ́n lé nìyẹn bó ṣe wá da èso àtàyànyàn láti gbà yẹn. ìgbà tó pè lófin ó tóbi ju ẹni tó ṣe òfin. olóòwò Vincent ló kọ mi. ẹ ṣe ń wọ ẹ máa subscribe, ẹ máa tan notification button sílẹ̀, kẹ́ẹ̀dẹ̀ máa comment. ẹni tẹ́ni ẹ fẹ́ gbóhùn ẹ̀ tẹ́ fẹ́ gbọ́ tẹnu wọn náà ni ẹ ti láǹfààní láti gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè náà la ṣe mú wa. bọ́ọ̀ náà bá tún ṣe ń lọ ẹ ká bùn yín gbọ́, á tún láǹfààní láti bùn yín gbọ́. ẹ kú ìkàlẹ̀. A round of applause for them. Thank you. Olúwa máa la fẹ́ máa gbọ́. A round of applause for them. Thank you.